àfá mi inni sawfa la ansal jamila olùyí ẹ̀mí mi ìní gbàgbé lára yín ni mo ti ló kọ rí sawfa la ansal jamila ó kọ tí wọ́n bí mi mọ́ ọ̀bá ti pé mi tí ọba sí yín bẹ̀ ni ya murabbi ruhi inni sawfa la ansal jamila bàbá Ọ̀lájí àgbà anta tuli al-yawma shani bàbá tí ò ṣiṣẹ́ kó pé á gbé wá anta tahdini sabila ẹ̀rí a mọ̀ pé ní àlùbáríkà àwọn bàbá náà ni onílé ń kọ́lé ní àlùbáríkà àwọn bàbá náà ni èèyàn ra mọ́tò ní àlùbáríkà àwọn bàbá náà ni èèyàn lọ Mẹ́kà ní àlùbáríkà àwọn bàbá gbogbo oore la ṣe tán lójú wọn. anta qad fatahta akili fakibali shukra li jazila fakibali shukra li jazila anta qad fatahta akli anta qad fatahta akili. bàbá ń tẹ ẹ̀rọ sí wa lọ́pọlọ bí ọba sí rutí ń tẹ ẹ̀rọ sí wa lọ́pọlọ ṣé báwọn èèyàn ti ń kàbùkù láyé náà làwọn náà bá máa kàbùkù. anta qad fatahta akili fakibali shukra li jazila. bí ẹ bá rí pẹ́yìn tẹ́ ẹ tọ́ wa sọ́nà ẹ kọ́ wa lọ́rọ̀ sísọ ẹ kọ́ wa níwà òhù ẹ kọ́ wa ní sùúrù ṣíṣe ẹ kọ́ wa ní bọ́bá fẹ́ lè káyọ̀ǹda fún yan káyọ̀ǹda ẹ̀yọ̀ǹda. anta qad fatahta akili fakibali shukra li jazila. bakibali shukra aljazila ọlọ́run dákun bá wa dúpẹ́ fàlàjì àgbà amina. bá wa dúpẹ́ fún bàbá qulu ma'i. dákun ń bọ̀ náà fà ayyakumullah. ṣé bíbí tá a jòkó lọ́dún náà ní 1992 àwọn àfáà mi ń bẹ ń jòkó lẹ̀ ibi àjòkó ni tí bàbá pa gbogbo wa lẹ́kún nígbà tí wọ́n ní wọ́n lọ Cairo lọ gba wìsáàm gbogbo yà wá tá ń bẹ lọ́dún náà gbogbo àǹsá ìsìlámì wọn sọ pé èzónù báyìí ọgbọ̀dọ̀ rán yàn lọ kìnní kan báyìí bíráǹṣì báyìí gbọdọ̀ rán yàn lọ wọ́n wá ká yàn lẹ̀ bá mú ó tún fẹ́ di pé kálukú ọmọ ìjà sí kálukú tí ń hó ní mọ́sálásí yìí náà ni bá ti wọ̀ yín lónìí ní tó rántí Allah. bàbá wa sàṣàlátù bí wọ́n ti ṣe nì wọ́n wá ń sọ fún wa wípé ńgbà tí àwọn ọmọ gbé kínní yìí wá tí wọ́n ní wọ́n mú lẹ́tà wá ẹ̀mí mi ò fẹ́ gbà wọlé àmọ́ àwọn ọmọ wa rán mi létí wípé bí wọ́n ti mú ti Saudi Arabia wá ń jọ́sí náà nu tẹ́ ẹ kọ́ bóyá kíkọ̀ tẹ́ ẹ kọ́ náà ni ó jẹ́ kó sí àjọṣe láàrin àwa tá a jọ mọ yín pẹ̀lú wọn tó nǹkan ẹ má tún kọ́ ilé yìí bí ọba síbẹ̀ ni ìbá ti gbà á nítorí pé ìfẹ́ kí n déwájú Ọlọ́run wá sọ fún mi pé gbogbo wàhálà tí mo ṣe bí n tó fẹ́ jẹ láyé kí wọ́n máa fún ọ lóyè ṣe bó ti gbà á. anta khalifatu akili fakibali shukra li jazila. àfà gbogbo kálukú bú ẹkún ni ìṣe fẹ́ kàn sáà sílámì ọ̀ràn yẹn kankan tẹ̀lé mi ìfẹ́ kẹ́nìkan kan dààmú kẹ́nìkan ṣe wàhálà bẹ́ẹ̀ bá rán yẹn tẹ̀lé mi ọ̀làdọ̀sù nìkan náà ní kẹ́ran tẹ̀lé mi. Allahu akbar. ara kálukú balẹ̀ bàbá wìsáàmù tí kálukú fi ń ṣe fàárí lónìí in tí bàbá fi kọ́ wa in tí wọ́n ń gbìn sára wa wàláhì bàbá ẹ̀yin lẹ kọ́ wa bẹ́yàn ti gbáyé ẹ̀yin lẹ jẹ́ àmọ́ bẹ́yàn ti gbáyé gbogbo ẹni tí ń bá jọ màdàbíyà tó bá kójà máa jọ okólé kéwújọ ọkásàlátù jọ tí ọba ti gbòòrò sáàmọ́ fi wà lájẹ́ àgbálẹ̀ wàlà ákìbátù lil muttaqin má wà pé ọgbọ́dọ̀ tó bákan ọgbọ́dọ̀ jẹ́ bákan gbogbo àwọn tí ó sìn ọ́ ní ọ̀padà sìn ọ́ ìran bàbá ti wá èéfè wọn èé bú ẹni tí ọ̀wá mòlúdì wọn lọ́dún ni. ọwọ́ lálẹ́ ẹ̀. àfà bí ọba wá lọ́dún gbọ́dọ̀ lè má wà látọdún márùn-ún níjọ́ tí ọba padà dé yóò dé yányán ni. afẹ́kẹ́ mọ̀ ga sí láti pè yín nígbà tí ọba kọ́kọ́ wálẹ̀ ni. àrò pé èèyàn rí ni wọ́n láì pè wọ́n n tí ń bẹ lọ́wọ́ rẹ̀ hún Ọlọ́run lè parẹ́ awò àfà bàbá tí wọ́n wí bẹ́ẹ̀ rí o. torí pé kọ̀ wá tọdún yìí. bàbá àfikọ́lọ̀ ń bá wa dúpẹ́ fún yín. Fakibali shukra li jazila. ẹ dákun nítorí àwọn tọ́nà wá jìnà níta wá ṣe
wá sí centenary àti ìgbélọ́bì kan rí tí ò ìṣẹ̀lẹ̀ wa àtọrọlé olówó kan rí pé ẹ̀dá kan afẹ́ gbé wá síwádọ̀ yín láti gbàtà ti bẹ̀rẹ̀ dáwọ́ ọmọ kéwù náà ọ̀dọ̀ àwọn tó ta àwọn àlùbáríkà wa bẹ́ẹ̀mi tí wọ́n pè wọ́n nù tí kálukú wa náà lọ bẹ̀rẹ̀ yìí o Allah ẹwọ́n tí Ọlọ́run ń ṣe gbogbo àwa tá a bára wa níbà wípé àfi àfa wa sí é tẹ́lẹ̀ Allah nígbà tí ìlú dàrú tí ìlú ń ṣe jákujàku nísìnyí tí wọ́n wá yanrin kálukú tí wọ́n ti kálukú sọ́dọ̀ àfa rẹ̀ alhamdulillah àjájòjì nílé àfa wa alhamdulillah ẹlòmíín já àfa rẹ̀ ọgbà pé alájí àgbà làfa àwọn àmọ́ kò kílèmù alájí àgbà la ilaha illallah àfìgbà wọn lé ń bò mí kai ń bútẹ̀ àfìgbà wọn sọ fún pé kì í sára wọn wọ́n dá padà lé ẹ̀rí àwa dúpẹ́ àwa táwọn tá a mọ̀ pé alájí àgbà làfa wa kò wá bá wa lójijì kò bá wa kò sí tí ó ṣe wá torí ibi tá a wà tẹ́lẹ̀ náà nù. la ilaha illallah ṣẹwárí Eidul Qarni tá à ń ṣe yìí na'am tí mo bá rántí àwọn kan omi ó sì máa bọ́ lójú mi Allah nítorí pé nígbà tá a gbé wáàsí délé bàbá àgbà pọ̀ kági rahimahullah ta'ala gbogbo ohun tí jẹ́ bíbí inú bàbá àgbà pọ̀ kági ó sọ pé bàbá àwọn nílé kéwù Allah wọ́n gbà á sí wípé bó ni ọ̀bá dùn tó lónìí kí bàbá àwọn máa bẹ láyé wípé wọ́n gbé wáàsí ilé kéwù wọn wá la ilaha illallah pé wọ́n wá ń gba ilé kéwù bàbá àwọn ń gba ilé kéwù wọn lálejò Allah ẹwọ̀rọ̀ tó kí nígbà tá a dé ọlé bàbá wọn sí àgbáyé bó ti rí náà nù la ilaha illallah pẹ̀lú gbogbo ọjà tọ́lọ̀ ń dá fún bàbá wọn sí àgbáyé ilé wọn wà sí àgbáyé ò ríra wọn lọ́tọ̀ kí wọ́n sọ fún kíní làwa ṣé ilé kéwù tí bàbá wa ti sorí ire ní ilé kéwù àlùbáríkà gbogbo wa ní owó ńláńlá wọn gbélé kí èèyàn tó máa pọ̀ wọn fowó kún 5 million wọ́n gbélé ní wọn wà sí àgbáyé akramakumullah báwọn fi celebrate pé 100 years ilé kéwù tí bàbá ti kéwù. ya murabbi ruhi inni sawfa la ansa al-jamila àfà adọ́dọ̀ bàbá wa mama alẹ́ àgàn sẹ́kì màlà mẹ́yì ńgbà adọ́dọ̀ wọn inú wọn ń dùn inú wọn ń dùn bígbà tó ṣe pé bígbà tí ẹ bá wà náà wọn rán lọ inú wọn ń dùn bígbà tálájí àgbà gangan lọ́wọ́ nítorí pé lè kéwù wọn la gbé wá. ya murabbi ruhi inni sawfa la ansa al-jamila àfà ńgbà délé la lọ́dọ̀ bàbá wa Sheikh Abdulrahman Salahuddin ìmáàmù Màlẹ̀ tàná nílọrin gbogbo nù ilé gbogbo àwọn ọmọ tí wọ́n bẹ̀ ń dálẹ̀ ni wọ́n wálé Allah ní pé ilé kéwù bàbá wa ilé kéwù tó sí bàbá wa ti sórí rẹ̀. anta tuli al-yawma sha'ni anta tahdini sabila gbogbo yín náà lẹ́sìn mọ̀ pé Aláàjì àgbà pé kọ́ mọ̀ dá fọ́mọ kéwù kankan akramakumullah gbogbo kálukú wa náà ta tún wá kéwù lábẹ́ àwọn bàbá wa tí wọ́n kéwù lọ́dọ̀ Aláàjì àgbà àwọn àfáà wò pé ọmọ dá fọ́mọ kéwù kankan. anta qad fatahta akili àmọ́ zumura yìí ni wáhádà wa zumura yìí ni wáhádà wa Allah tó ń bá ti ń jádàbíyà jádàbíyà kankan tó ju zumura lọ akramakumullah gbogbo ibi tó bá wá wò kọ́lọ̀ wọn ya àdàbíyà tiẹ̀ sí kó dàdàbíyà ti ń bẹ́ ń lu èbó àdàbíyà zumura kan yìí náà ni Allah zumura kan ṣoṣo yìí náà làlùbáríkà ẹ̀rí bàbá oníwàásí ti sọ́lé mi ẹ wá dákun gbogbo ibi tó máa dàbíyà wà tí wọ́n ń wò wá ayyakumullah ẹ má ta kété ẹ má da dáwọn tí ń bá ń ṣètò Allah ẹ má jẹ wọn orí ẹ má rí wọn ní rí bí ìgbà tó yẹ pé àbáwọn ò ní kàn ṣe gbogbo àwọn tí ń ṣètò òun tẹ́ ẹ máa wò pé wọn ò ní kàn ṣe Ọlọ́run sì ń bá wọn yanjú ọ̀rọ̀ wọn. ya murabbi ruhi inni sawfa la ansa al-jamila àfà ntẹ̀yàn bá ń ṣe tí wọ́n fi wá sọ pé iná ni òjò oúnjẹ jẹ iná ni òjò lásọ lọ́rùn làásẹ sí ọ̀rẹ́ àwọn tí wọ́n gbé lọ́wọ́ tí wọ́n gbé àwọn àdàbí àwọn ni wọ́n tẹ ẹ̀mí náà máa ń lọ mítìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀kẹ́dẹ́ àwọn tó fi lẹ̀ àwọn Ọlọ́run ò fi wọ́n lẹ̀. ya murabbi ruhi inni sawfa la ansa al-jamila àfà yìí ẹ wo bi tá abálé ayé dé bi dátì ẹ̀ mọ̀ Allah àṣà kan tí wọ́n ń dá lọrin ní sunu abálé ayé dé bi dátì ẹ̀ mọ̀
kò sífẹ́ tó lè ní sí bàbá ń bàbá níjọ wọn bá tẹ bá jòkó ń pálọ̀ ọmọ àwọn tí ó pè wọ yàrá. Masha Allah. ọmọ àwọn tí ó pè wọ yàrá. Bẹ́ẹ̀ ni bàbá. àfà yìí. Akramakumullah. àlùbáríkà àwọn èèwà sà déédéé. Bàbá. ta ló lóko tí òròfálà jẹ́ àgbà mọ́ nìsín. kò sóko. ta ló lódò tá lọ fálà jẹ́ àgbà mọ́ kò sí. in tó kù náà ni káfàlà jẹ́ àgbà sàdẹ́ntìtì wa ká máa wá lo àlùbáríkà lọ. Ya murabbi ruhi inni sawfa la ansal jamila. ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa pèyàn sórí ire ẹ má jọ rẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ké sí yàn ní zónù yín ládùúgbò yín àfà yìí ọ̀kan náà níwà ọ̀kan náà ẹ má jọ rẹ̀ yín o. ẹ máa tún wọn pè. ẹ máa tún wọn pè nítorí pé eríire ńlá làlà ń wá fún wọn. Allahu akbar. àdúrà tá àfà àgbà ti ṣe kalẹ̀ bàbá wa làájì àgbà tí wọ́n bá sọ̀rọ̀ bí nǹkan kan bá dáa bàbá ó tún wá sọ pé àfà ti sọ bẹ́ẹ̀. Allah. àfà àgbà ti tọrọ rẹ̀. Allah. That means bàbá ń ríra wọn nírìí pé wọ́n tún ríra pa àwọn ọ̀jẹ́ nǹkan mọ̀ ń sọ níwàásí níjọ́ ní pé èmi ò rírú àlàájì àgbà rí. àlàájì kéré sí wọn àmọ́ wọn ò fẹ́ kó kọ wọn bá okò àfà àgbà. La ilaha illallah. ó ṣé olùkọ́ni àbí ẹ̀rí ni àlàájì kéré sí wọn àmọ́ wọn ò fẹ́ kó kọ wọn bá okò àfà àgbà àfà wọn nìkan là àfà àgbà àfà wọn káì wọ́n wá accept aláàjì láti yọdún yìí àwọn aláàjì àgbà ládùrú aláàjì kéré náà àgbà wo ní bẹ́ẹ̀ tí ò lè sí lágbólé ibòmí wọ́n sì gbà bẹ́ẹ̀. ọ̀dọ̀ àwọn mi ò fàgbà fún àwọn aláàjì sọ. wọn jẹ́ sẹ́wọ̀n Islam ọ̀jẹ́ kínní kan wọn á dúró lálàjì àgbà àmọ́ bẹ́ẹ̀ bá ti sọ kínní kan ní àfa àgbà sọ bẹ́ẹ̀. Allah. àwọn ni wọ́n pe àfa àwọn aláàfa àgbà fún wa. Ya murabbi ruhi inni sawfa la ansal jamila. Ya murabbi ruh. Ya murabbi ruhi inni. Kájú àmọ́ lọrin àyíkájú ogún òṣẹ́jú làfún wa sí máa ń lò náà. Ok 20 minutes náà ní kún ó lò ọlọ́mọ́sá yá bàbá ẹ má bínú ètò ni bá a ti dúró yìí nísìnyí àwọn nǹkan bẹ máìkì sí lọ́wọ́ wa àmọ́ wọ́n ń kọ̀ǹtró jòkó lẹ̀ yìí wọ́n sì ń kọ kalẹ̀ pé kọ́dà tẹ́ ẹ bá sọ pọ́ìntì kan tó bá yẹ pé 17 minutes wọ́n nígbà tẹ́ ẹ sì wá sí o tó di aago báyìí lẹ sọ̀rọ̀ báyìí ní táìmù báyìí gbogbo tá a bá sọ pátápátá ní lọ́nu tíra bẹ́ẹ̀ ti fẹ́ sí wá sí yìí nísìnyí ó kọ ìwà tíra centenary anakumullah ẹ̀yin àfá àjánásì bismillah. ọ̀yá ẹ bẹ̀rẹ̀ báwọn. أعوذ بالله من الشيطان الرجيم. أم المدارس زمرة أدبية فكأنما في ثديها الإلهام wọ́n ní gbogbo wa ní kájọ wí ẹsẹ̀ orí. فكأنما في ثديها الإلهام أم المدارس. wọ́n sí àwọn kalẹ̀ nítorí àsìkò ogún ìṣẹ́jú ni ó sì bẹ̀rẹ̀ sí kàbáyì ẹjẹ́ àpanupọ̀ pé bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. dákun èyí tá a gbà lẹ́nu alájà àgbà nù o bàbá lójú yé wa pé anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ bá ń pariwo anabi dáadáa sallallahu alayhi wa sallam anabi ní kullu amrin dhibali la yubda'u fihi bi bismillahir rahmanir rahim fahuwa abtar wa fi riwayatin fahuwa aqtaw wa fi riwayatin fahuwa ajzam bá ti gbà lẹ́nu alájà àgbà gbogbo ọ̀rọ̀ tá a bá bẹ̀rẹ̀ tí bismillah bá ti sí ń bẹ́ẹ̀ àbùtárú ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí ò lálù yàní alimansuhu ani olùbáraka ọ̀rọ̀ tí ò lálù báraka ni. ọ̀rọ̀ tí ò lálù báraka ni. lẹ́ẹ̀fì ni pé bàbá ọ̀ ní sọ̀rọ̀ sẹ́jú kan ká má fi bisimilayi síwájú ẹ̀. gbogbo wa tá a sì wá ń bí ọmọ alájí àgbà ọmọ alálù báraka ni wa
ẹjẹ́ apanupọ̀ pé bismillahir rahmanir rahim. بسم الله الرحمن الرحيم bismillahir rahmanir rahim. بسم الله الرحمن الرحيم bismillahir rahmanir rahim. بسم الله الرحمن الرحيم alhamdulillahi rabbil alamin. الحمد لله رب العالمين arrahmanir rahim. الرحمن الرحيم مالك يوم الدين. مالك يوم الدين اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. وعلى آله وصحابه وسلم اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. وعلى آله وصحابه وسلم اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. وعلى آله وصحابه وسلم. gbogbo wa bí bàbá ti máa ṣe é nù wọ́n ní ká panupọ̀ pé amina آمين amina آمين amina ya Allah. آمين يا الله. ìtawí náà ládàá rẹ̀ ọlọ́run kó mo bá fa gbà ẹ̀dàkọ̀ ẹni rahimahullah ládàá rẹ̀ ọlọ́run mo bá bàbá wa lájí àgbà ládàá rẹ̀ ọlọ́run bá dákú bàbá wa tó kù fún wa lónìí bàbá wa lẹ́fà tòní ọlọ́run sábà wa sọ wọn آمين. ládàá rẹ̀ bàbá wa the president of Ansarul Islam tí wọ́n tún jí àgbà fún gbogbo àwọn àdàbíyà pátápátá ọlọ́run dákọ̀ ọlọ́run jẹ́ mi yín gùn sí o آمين. kó bá a sàlékún àdáfíà fún yín Àmín. abẹ́ ládàá yìí náà bàbá Imam Ansarul Islam ọlọ́run kó bá a sàlékún dáadáa fún yín آمين. bàbá wa tí wọ́n wá láti Ìlọrin látòrí bàbá wa president bàbá wa àdúrà gbà àti gbogbo ẹ̀yin ẹ̀sà tẹ́ ti Ìlọrin wá bàbá wa president méjèèjì oye àti bàbá wa àdúrà gbà oye president kẹta tún nù ni oye àwọn àfáà ni ó di àfi àfáà àgbà bẹ́ẹ̀ lọ́hùn fún yín àti padà yín ò ní sọ̀rọ̀ o آمين. bàbá sàmàn lẹ́kọ̀ọ́ kárí gbogbo ẹ̀yin tẹ́ gbéṣẹ́ bàbá alájà àgbàdá ní tẹ́ ìdí ó jábọ́ ẹnì kọ̀ọ̀kan wa náà ní jábọ́ آمين. ẹ̀rọ̀kùn ẹ̀já sí àmì lápapọ̀ آمين. à ń sọ tẹ́lẹ̀ because of time إن شاء الله. nítorí àsìkò torí bàbá wa alájà àgbà bàbá tó wa lóríire wọ́n sì tó wa lálùbáríkà yìí tá a ti ń ṣe lọ́wọ́ yìí tá a ń ṣe míáwí lọ́wọ́ yìí iṣẹ́ bàbá là ń dúpẹ́ fún lórí ìtọ́lọ́mọ bá ṣe fún wa alhamdulillahi alal ihya'i. الحمد لله على الإحياء alal ihya'i. في كل أمكنة على الإعلان في كل أمكنة على الإعلان yìí tẹ́ ẹgbẹ́ àṣẹ́kọ̀ ìkọlẹ̀ àkọ́kọ́ ẹ ti l'Àbújá ẹ ti l'Òṣogbo àwọn ìlú kọ̀ọ̀kan tẹ́lẹ̀ làwọn náà ń wò lórí Facebook ọba tó ní kẹ́lẹ̀ yìí ṣe é ṣe ọlọ́run a dúpẹ́ fún ọ ṣeun. الحمد لله على الإحياء alal ihya'i alal ihya'i fi في كل أمكنة على الإعلان في كل أمكنة على الإعلان mi'atun tamurru مئة تمر ma sha Allah على مصانع شيخنا ọgọ́rùn ọdún ní kọjá lórí ti àbáwá alájà àgbà yìí. وغدت تجدد بالثناء وأماني وغدت tujaddidu تجدد بالثناء وأماني ọgọ́rùn ọdún tí bàbá ti bẹ̀rẹ̀ sí ọlọ́run ṣùgbọ́n gbà tọ́lọ́run ó tún wá parí orí fún wa ńgbà tí ilé kéwù yìí ó bẹ̀rẹ̀ Èkó ló ti bẹ̀rẹ̀ Èkó ló ti bẹ̀rẹ̀. ẹ pariwo ọlọ́run bí ti jẹ́jà mọ́ Ẹ pariwo lọ́hùn. torí tèkó tí wọ́n kà yìí ní fi ń jọ́gọ́rùn ọdún Ó ní bàbá bẹ̀rẹ̀ ilé kéwù Ansarul Islam àbí ilé kéwù Zumratul Adabiyya ilé kéwù àlùbáríkà yìí lẹ́kọ̀ọ́ yìí Èkó yìí ní 1926 1926. Allah tàbá wọ ọdún tàwà lónìí ìyàwó ní 2000 àkíní jama 26 2026 ẹni bá mọ̀ kankan dáadáa ó pọ́gọ́rùn ọdún. مئة تمر على مصانع شيخنا ọgọ́rùn ọdún tí eré kọjá lórí sí àbáwá lẹ́yìn àgbà. وغدت تجدد bẹ́ẹ̀ni بالثناء وأماني مئة تمر على الإجادة والنماء أعني بزمرتنا الأولى بمكان. bàbá Abdulrazak
ọgọ́rùn ọdún náà kọjá tó jẹ́ dídù alàlẹ́ ìjáde tí wà nà mọ́ ni wọ́n ń sọ fún wa pé bàbá mà kú iṣẹ́ o bàbá mà kú iṣẹ́ o. ìdàgbàsókè jẹ́ alájà àgbà ní ó ní. ìwọ̀n ìdàgbàsókè náà wọ́n ń lọ. àní ibi zumuratina al-ula bi makani shaykhul kamalu. nígbà ń pè lọ́gọ́rùn ọdún náà ní pé zumratul adabiyya al-kamaliyya tó dọ́gọ́rùn ọdún. shaykhul kamalu. bàbá tó ṣiṣẹ́ náà ní shaykhul kamalu ẹ̀ sì bá ń sọ pé rahimahullah. shaykhul kamalu alimun mutafanninu fi alamil insafi wal ihsani. bàbá tá à ń yin iṣẹ́ wọn kó wọn kú iṣẹ́ bàbá wa alájà àgbà ni bàbá wa Sheikh Muhammad Kamaluddin Habibullah rahimahullah. oye al-adabi ọmọ tí hada alladhi. bàbá sọ pé ní alimu mutafanninu bàbá sọ pé gbogbo nǹkan kọjá mi gbogbo kéwú. في عالم الإنصاف في عالم الإنصاف ما شاء الله والإحسان ما شاء الله. هذا الذي جمال فضائل والعلا في عصرنا هذا على القرآن. gbogbo wọ́n tó ń jáde bí ẹ̀dákùnjáde pé هذا الذي جمع الفضائل والعلا. bàbá wa alájà àgbà yìí àwọn ni wọ́n kó gbogbo ọlájú àti gíga. في عصرنا هذا على البرهان. في عصرنا هذا على البرهان. bàbá bẹ̀rẹ̀ sí ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ sí ọlọ́run níjọ́ tí bàbá dé sáyé wọ́n dé sọ́wọ́ àwọn òbí tó dáa bàbá rẹ̀ ọwọ́ ìyá rẹ̀ ni wọ́n dá sí bọ́lá máa ní kéèyàn dé sọ́wọ́ ìyá rẹ̀ ń jọ bàbá rẹ̀ ìyá sàgbákò àfa bẹ́ẹ̀ni. bàbá ó sàgbákò àfa alhamdulillah. wọ́n tún wá dé sọ́wọ́ wàlíyù ọlọ́run ẹ̀sà ọlọ́run la ilaha illallah. ẹni ọlọ́run afanidébi téèyàn ń lọ kíákíá àfa wa bàbá wa Tajul Adabi ẹ bá ń pariwo ọlọ́run bí ti jẹ́jẹ́ rán rahimahullah. ibi tí bàbá dé sínú ni bí bàbá dé sínú. bàbá wa bàbá wọ́n gbàjẹ́ ni ọlọ́run ìgbà wá sí lọ́dọ̀ àfa wọn. ìgbà wá sí lọ́dọ̀ àfa wọn. àfa wọn ń lọ ó fi sẹ́lẹ̀ fún wọn. ó fi sẹ́lẹ̀ fún wọn. bàbá náà ò fi sẹ́ náà ṣeré. bàbá náà ò fi sẹ́ náà ṣeré. wọ́n gbáṣẹ́ náà mú. wọ́n gbáṣẹ́ ọ̀hún mú. nígbà tí bàbá bẹ̀rẹ̀ sẹ́. bàbá bẹ̀rẹ̀ sẹ́. bàbá bá kéwú lórí ẹkún. wọ́n bá kéwú lórí. ẹ̀ wọ́n ti jàmá wọ́n bá kéwú lórí pé ń sunkún lọ́wọ́ àlẹ́ ilmu yabuki. al-ilmu yabuki. bẹ́ẹ̀ni. في دياجر عصره وأتى الكمال وصار يضحك بالملا. ما شاء الله. وأتى الكمال وصار يضحك بالملا. bàbá dé sáyé wọ́n bẹ kú tí wọ́n bá kéwú tí ń sunkún lọ torí bí kéwú ń lọ bí pé mo fẹ́ kú lẹ̀ ní bàbá dé tọkọlọ kò fẹ́ fọmọ ìsílẹ̀ kéwú mọ́. bẹ́ẹ̀ni. nípa pé bẹ́ẹ̀ bá fẹ́ kéwú eré ẹni lẹ̀ ti kéwú. orí ẹni lẹ́ ti kéwú. àbáwọ àfa àtẹ̀sí lọ tántán kó yín lọ fún lẹ́yìn kó yín lóko láàárọ̀ kó bá dé ìrànlẹ́ ẹgbà kéwú tẹgbà náà lẹ́yìn gbà á bí kéwú sì wà ń jọ náà. ó ti wà nù. bàbá gba kéwú lọ́dọ̀ àfa wọn. يبكي. wọ́n bẹ̀rẹ̀ sẹ́nà kéwú ń sunkún. العلم يبكي في دياجر عصره. inú òkùnkùn ni mo wà yìí fídà yá jèrè àṣírí yìí inú òkùnkùn mo wà yìí. وأتى الكمال bàbá dé. وصار يضحك بالملا. kéwú bú sẹ́ni ó bẹ̀rẹ̀ sí yọ. بالنظام. pẹ̀lú ètò tó dáa tálájà gbàgbé wọnú kéwú. وجهاده. pẹ̀lú kìlàkìlà lórí pé báwo ni Islam ó ṣe dàgbà. قاد الورى. بنظامه وجهاده قاد الورى. بالنظامه وجهاده قاد الورى نحو السعادة. نحو السعادة. بالعلوم وبالهدى. ما شاء الله. نحو السعادة بالعلوم وبالهدى. bàbá fà wá wọn bá bẹ̀rẹ̀ sí fa àwọn èèyàn lọ sóbi oríire gbogbo àwọn adálẹ̀ kéwù nìzọ́ọ̀mù sílẹ̀ ilé kéwù táàtì máa kọ táàtì máa lo bọ́ọ̀dù. wabada àfàbíjẹ́ máa bá yín wabada yu'assisu
zumratan bi basalatin. bàbá wa dálé kí o zumura sílẹ̀ bí basala ti pẹ̀lú akin láàrin àwọn àfáà tó le. ajiyalu asiri. àwọn àfáà mọ́dà yìí là. fi najahi. àsìkò tá alájà àgbà dálé kéwúlẹ̀ késàsìkò yìí tẹni kálukú ń dálé kéwúlẹ̀ tó ń ṣe fanda ní ṣe tí wọ́n gbé ọ pé ìwọ ń dálé kéwúlẹ̀ ò ní dàárọ̀ la ò sì ní dàárọ̀. bàbá dálé kéwúlẹ̀. wabada yuha sisu. bàbá dá yóò hà sísù. zumratan bi basalatin. wọ́n dálé kéwúlẹ̀ pẹ̀lú akin ajiyalu. ó bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ yìí ní 1926. bàbá wa lọ wọ́n á gbé tafarra àti fi lórí. ó wá tóra kó gàgàgàgbà àwọn onídúró lẹ́kọ̀ọ́ yìí nìkan ó tún wá fò lọ sí lọ́rí ní 1930. ẹ máa ń kí ọlọ́run bí ti jẹ́ ìjàmbá. wabada yuha sisu. zumratan bi basalatin. akin ni wọ́n fi dálé kéwúlẹ̀. ajiyalu asiri. àjíyálò àṣírí àwọn ọmọ ọjọ́ náà. في النجاي من الغباء أجيال عصر في النجاي من الغباء. bàbá ti gọ̀ tó bàbá ni ò jágọ̀ bàbá ló já mọ̀ pé wọ́n fi kéwú máa fi dára láyé. يدعو لوراء. ìyẹn máa fi kéwú gba dókítọ̀ ìyẹn fi di ẹnjìníà ìyẹn fi di pòfẹ́sọ̀ alájà àgbà ló gbé wọ kéwú. يدعو لوراء. àfa iṣẹ́ tí bàbá wa ṣe yìí iṣẹ́ tó gbomi lára ẹni ni o táwọn alájà àgbà ṣe tó lásìkò àwọn mùsùlùmí lọ́wọ́ àfa àti ẹnjọ́ náà àwọn àfa àmàdà yìí láì ìjókòó kan bẹ̀ nù tíra nù musa'amatul ansar fi lughatil arabiyya tí bàbá wa Dr. Abdulhamid tí wọ́n nù tíra àwọn ni mo ti ka ọ̀rọ̀ náà wọ́n lásìkò tí bàbá dálé kéwúlẹ̀ wọ́n pè wọ́n sí ìjókòó kan ní ọjà gbọ́rọ̀ wọ́n ní ká wá ṣe wá sí mbẹ́ ẹnìyẹn ń ṣèyàwó bàbá wa débẹ̀ wọ́n bá wọn àfa tí wọ́n ti lọ kárí nílọrin bí wọ́n ṣe débẹ̀ wọ́n sálámà sáwọn àfa àgbàjọ náà orúkọ àfa náà ní jẹ́ àfa ìndá kìí ṣe àfa ìndá sàlátì o sẹ́gbẹ́ báyìí máṣá àfa náà àfa tí wọ́n bá ń jọ náà tápà ní ṣùgbọ́n kìí ṣe àfa ìndá sàlátì fẹ́ràn alájà gbọ́ àfa náà wá ló wá dúró pé bára àjàgbà ti sálámà sí wọn wá dúró ní ìdápadà tí ó dápadà ní pé gbogbo yẹn náwó sí ọmọ tó dé tó fẹ́ ba ìmọ̀ jẹ́ ni ẹ̀nàwọ́ sí. àwọn táwọn kéwú lórí ẹni tá ń kéwú lórí àwọ̀ tó wá dé àmọ́ kọ sí bọ́ọ̀dù ó ní káwọn ọmọ sọ lárúbáwá ó fẹ́ ba kéwú jẹ́ ó yẹ ké tàbátì àdálù. ilaha illallah. àwọn sì gbà pé ẹni tó bá ké tàbátì àdálù níjọ́ náà ńgbà tí ó bá fi dago méjì alẹ́ kò ní gé èèyàn mọ́. la ilaha illallah. àwọn akéèlú àwọn alájí àgbà ọlọ́run ní tàbátì àdá tẹ́ ké yìí ẹni tẹ́ kéèlú innahu mu'minun mukhlisun. Allah. ẹ̀sà ọlọ́run ni kìí sàbílà ábì àbílà ábì kọ́ leléyìí ó dá kí tàbátì àdá máa di Suratul Kawthar lára rẹ̀. Allah. láàrin tí tàbátì àdá tí wọ́n kéwù àsìkò náà ní mẹ́lẹ́ alájàgbà wa bú pẹ̀. ọ̀nà ìmọ̀lẹ̀ náà tún lò. ó wá kú òní lọrin nìkan ìwọ̀n ń dóko káàkiri. وبدا يؤسس زمرة ببسالة أجيال عصر في النجاة من الوباء يدعو لوراء بذلاقة وفصاحة. alájàgbà kí wọ́n bá ṣe wá sí يدعو لوراء بذلاقة وفصاحة. wọ́n ma ṣe ẹ ọ lè rí mistake kékeré kaba yìí nù kíra wọn. fi ayatin. bàbá yìí sì máa ṣe wá sí ká máa kẹ́ gbogbo Kùránì tí wọ́n bá ká àyà kan. aw ayataini. àbáyà méjì. bila wana. ẹ sì kò sí ní rẹ̀ ibẹ̀ sí ń bọ̀. fi ayatin. aw ayataini bila wana. bàbá succeed pẹ̀lú iṣẹ́ Ọlọ́run. Allah. pẹ̀lú iṣẹ́ dáwà kí ló wá mú wọn succeed. kí ló mú wọn ṣàṣeyọrí. kí ló fàṣeyọrí. torí pé adáwùdí ní. farabalẹ̀ torí time. kí ló mú wọn ṣàṣeyọrí. torí time akọ tiẹ̀ ṣe kékeré ni. n tó fàṣeyọrí fáwọn alájí àgbà. ó ní pé baba khasaisun najai sábà àṣeyọrí tí máa mú yẹn ṣàṣeyọrí méje alájí àgbà ní gbogbo ẹ̀. gbogbo ẹ̀ alájí àgbà ní. ẹni tí ò bá ní. ẹni tí ò bá ní. kódà kó kéwó kó kú òun kéwó kó di mìtìtì yóò kàn mìtìtì lásán ni kò ní ṣàṣeyọrí. kò ní ṣàṣeyọrí. khasaisun méjèèjì yẹn tó bá ti pé sára ẹ̀ ó pé sára bàbá púpọ̀. ó pé sára bàbá. n ló mú bàbá wọn àṣà ẹni pé kí wà lájà àgbà ó kú òní pé al-ustaz al-muallim al-mutamtam
kéwù wọn al-alimu al-arifu billahi kì í ṣe ti gbégi lódò. àwọn al-arifu billahi wọ́n ní sífà kan sífà mẹ́fà ni sífà àtàwọn al-arifu billahi ló bá jẹ́ arifu billahi mẹ́fẹ̀ẹ́fà pèsè àlájàgbà ṣùgbọ́n méje ìjáde tí máa ń fún yẹn ní àdìnàjà méjèèje ló pèsè àlà bàbá. A'udhu billahi minash shaitanir rajim. tawala la jẹ́ àgbà gangan níbo nínú òpòwò ni wọ́n wà. Bismillahir rahmanir rahim. nínú àwọn tí Kùránì sọ pé ní rijalun la tulihim tijaratun wala bay'un an dhikrillah. àsìkò tí bàbá dìde àsìkò tó owó tó wò ń jáyàn bọ́ ni tọ́pọ̀lọpọ̀ ń lé owó mo fẹ́ lé owó alájàgbò lé owó. Rijalun àwọn alẹ́sí ọlọ́run àwọn náà àwọn rijalun tó yẹ pé ní la tulihim tijaratun wala bay'un an dhikrillah. ẹni tó bá jẹ́ tó wà nù wọn yóò ní sífà méje kí ni sífà méjèèje náà. Na'am. innal khisala allati tarqal hayatu biha. Innal kisala allati tarqal ayatu biha. Mala Kamaluddin innal khisala allati tarqal hayatu biha. Innal kisala allati tarqal hayatu biha. nǹkan méje téèyàn fi máa dókè máa sọ nílẹ̀. Adabu wa ilmu wa sabru liman fil aishi. Adabu wa ilmu wa sabru liman fil aishi. méje ń bọ̀ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ilmu adabun. Adabu ẹni tí ó bá sọ síìdì láyé nu méje yóò kọ́ ní aládàbí. wa ilmu. lẹ́fìrí pé gbogbo ohun tí wà láyé àtobìnrin àtọkùnrin àtijọba àtọbàlú gbogbo wọn náà gbà fàlàjì àgbà. Innal kisala allati tarqal hayatu biha. Adabu alákọ̀ọ́kọ́ adab. wa ilmu kátó wá sọ̀rọ̀ mímọ̀ ìmọ̀ tó jiná. wa sabru liman fil aishi. Adabu wa ilmu wa sabru liman fil aishi. Téèyàn wá ní sùúrù níbi àlẹ́ àìṣù mi níbi táwọn àfáà ti ń jábọ́ oníkìní oúnjẹ. ó ní àfáà mi bó ti mọ kéwú tó ìtọ́lé olówó òjò ló kọrin. jólókọrẹ àgbàjẹwọ́ bàbá àwọn àfáà wọ́n yẹ ṣe gudugudu lọ́dọ̀ olówó kankan. ó tì wọ́n respect ara wọn ni. wọ́n fúnra wọn lọ́wọ́ ni. ní àwọn èmi wà ń bẹ̀ bàbá president lójókòó yìí níjọ́ tí wọ́n fa arajágbà ní mọ́tò fi bùdù àjọ darí níjọ́ náà ń jẹ́ bòdì mo wà ń bẹ̀ àwọn tí wọ́n lọ bá bàbá mi pé bàbá náà kún mọ́ la mọ́tò yìí ẹ jẹ́ ká ṣe ìjàmbá ní mọ́tò tá à ń lò nǹkan kan ò ṣe alájí wa ẹsẹ̀ lè dúró kó mọ́tò dé láti lóyìnbó ṣe é rántí mọ́tò náà báyìí ni lájàgbà ní àyíká ń lò nǹkan kan ò ṣe àti fẹ́ kẹ́ ra ǹdọ̀tẹ́ bá fẹ́ ká ra ṣùgbọ́n àfẹ́ kó bùn wa o. wọ́n bùn wa o. gbọ́dọ̀ ara jàmọ́. Allahu akbar. àfẹ́ kó bùn wa tó yẹ kó yóò bùn wa ni àfẹ́. àfẹ́ àwa náà lọ́wọ́. wọ́n wá lọ sọ fún bàbá yẹn pé bàbá fẹ́ ra mọ́tò ní ha kí ni jẹ́ bẹ́ẹ̀ ló fi wá bá wọn fúnra rẹ̀ àwọn ni wọ́n jókòó yìí èmi ò lè ta mọ́tò fún yín o. ní tí ó ṣẹlẹ̀ ni pé èmi náà fẹ́ máa rọ́wà sí mo fẹ́ máa jáná sí n kò sí lágbára àti lè tẹ̀lé yín bí mọ́tò yìí bá ń tẹ̀lé yín mò ń rọ́wà sí mò ń jáná sí. Innal kisala allati tarqal hayatu biha. àfáà mi ti di pé fúláwà ní ń gélé àwọn olówó ànàkùn ẹ̀ bọ́láwà ní síbẹ̀ dàkùn ẹ̀ràn wà láwẹ̀ bá gé fúláwà yìí yóò bọ́láwà ní kalẹ̀ yóò gé fúláwà ní àwọn olówó. Adabu wa ilmu wa sabru lórí ìfilẹ̀ àìsí. wa sabru liman fil aishi. Masha Allah. Adabu wa ilmu wa sabru liman fil aishi. kazaka azimu. kazaka azimu wa hazimu summa ikidamu. ẹlẹ́kẹ̀rin ni azmun determination ká ní àníyàn pé kò fẹ́ ṣiṣẹ́ ọlọ́run ká má wo bí kankan lẹ́yìn ọlọ́run
وحزم tẹ́yìn bá wá ní èrò ẹ̀mí tó bá wá ní ìgbọ̀já lórí ẹ̀ pé mo fẹ́ ṣe ọ̀nírí ṣe. bàbá nǹkan yẹn ó tẹ̀léra fún alájà àgbà ni bàbá ní azimu. وحزم wọ́n ní hasimu wọ́n tún wá ní ìkìdámù ẹ lọ ṣe é ṣe ká máa ṣe lójú ẹsẹ̀ ń sìn náà. تواضع لكبار العلم في الطيش. Masha Allah. تواضع لكبار العلم في الطيش. The last one tó bàbá táwọn alájà àgbà fi succeed ó ní tawadu li kibari ilmi ká tẹríba fáwọn àfa àtàbá ẹjá bìrà wa léèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa tí wọ́n ń dìde lónìí wọ́n ń tẹ àwọn nǹkan mọ́lẹ̀ gòkè ni ta ni alájà àgbà tẹ̀ mọ́lẹ̀ kí wọ́n tó gòkè ẹ̀ bá ń pariwo Ọlọ́run dáadáa jàmá. Allahu akbar. àfa alágbájá nínú àwọn àfa àti ń bẹ ń jẹ́ àfa àpẹ́kọ́ rẹ̀ ń bẹ ńgbà tí bàbá ń bẹ àfa ọmọ yíyà ń bẹ bàbá wọn níyẹn kí sọ fún apá àwọn ń kéwú lọ́wọ́ samara dan làwọn ń kà lọ́wọ́ ńjọ́ náà kódà mìíràsù làwọn ń kọ́ lọ́wọ́ ní bàbá wọn ọmọ yíyà wá sí ilé kéwú lọ́dọ̀ àwọn kódà ọ̀rọ̀ tí wọ́n sọ ńjọ́ náà wọ́n sọ fún wa wọ́n ní ma ti bá wọn wọ́n wá wo ní táwọn ń ké lọ́wọ́ ẹjẹ́ ń wo wọ́n wá wo wọ́n á mérí báyìí wọ́n ní ọ̀rọ̀ tẹ́mi máa sọ èmi ò yí padà lónìí wọ́n ní tí máa sọ tẹ́lẹ̀ ni pé ẹni tó yé Ọlọ́run jí ó máa yé sí ẹni tí ò yé Ọlọ́run má jẹ́ ó yé ṣùgbọ́n lónìí mo yí padà ẹni tó yé Ọlọ́run jí ó máa yé ẹni tí ò tí yé Ọlọ́run jí ó yé náà. تواضع لكبار العيش في الطيش. fáwọn àfa tá a bá lẹ̀ ká má tẹ̀ wọ́n mọ́lẹ̀. تواضع لكبار العلم في الطيش. ẹni bá wá ń ṣerú nǹkan báyìí jàmá kí ni ó ṣe yóò sọ sí ìdíṣẹ́ rẹ̀ bàbá wa sọ sí ìdíṣẹ́ wọn láṣeyọrí Olúwa dákun mọ́sà bá wa kí àlàyé. sọ́nà àlìkàmálù. bẹ́ẹ̀ni. sọ́nà rìjàlá kàmálù náà fi àrùdínà. kánú kúmọ̀tà bí ilmi bí fàálì ó ní yàgì mí ni hàn. wọ́n ṣiṣẹ́ púpọ̀ inú iṣẹ́ tí bàbá ṣe àwọn àfa kọ̀ lẹ́kọ̀ọ́ bàbá olùkádé ń bẹ à ń bẹ lẹ́kọ̀ọ́ yìí bàbá wa nínú àwọn àfa tí wọ́n ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ yìí bàbá wa ọlọ́dán wọ́n bẹ ń bẹ bákan náà bàbá àta nínú àwọn ẹsẹ̀ bàbá lẹ́kọ̀ọ́ ni bàbá Suleiman onídòkó èkó yìí náà ni nínú àwọn tí wọ́n gbéṣẹ́ bàbá ní ìlẹ́kọ̀ọ́ àáfà tèmi jẹ́ kan bí àṣẹ ó ní yàgì mí ni òun bí kúlì kìnnàyàtẹ̀. bàbá tí máa fi gbogbo arákọ̀yìn ń kéwú. وبدا بمهده الورى بخصال. èyí sọ bẹ́ẹ̀ nìkan sọ olóníyàn mo ní sọ bá lóníyàn gí òní kò mọ kéwú mo ní máa wò mí mo bá ti rí ni o fi ké oníyàn gí sí. Allah. ìkan àfa àwọn àǹbárakù ní bẹ́ẹ̀lẹ̀ oye chairman gbogbo àdàbíyà lẹ́kọ̀ọ́. ajiyalu miniu. al-Mubarak an-Nahawiyu as-Sarfiyu al-Lugawiyu al-Balaghiyu lójókòó yìí. ajiyalu miniu. iṣẹ́ bàbá oníyangí náà ni alali ulumi katurbate. àwọn ọmọ kéwò oníyangí wọ́n dàbí yẹpẹ́ ń bí kéwù ni. ya adimu bililmi nahwa alali. bàbá tí ma tọ́ asọ́nà bí aláàlí bí ma kalla yawman. oníyangí kì í sú oníyangí kankan. andiro sati ilmi. bàbá fẹ́ gbẹ́dọ̀ àfa wa bàbá fẹ́ gbẹ́dọ̀ àfa wa a máa ń kọ́ yẹn kéwù lọ́wọ́ àfa àbárakù ni a ti mọ̀ àwa lọ ra kóòkì tútù. tẹ́lá ti lè gbé kóòkì tútù síwájú bá ti tọ́pù ẹ̀ báyìí ẹ̀ kéwù dago mẹ́rin ìrọ̀lẹ́ ẹ̀ sí ni. ma kalla yawman andiro sati ilmi. Masha Allah. bana suru hali ilmi fawqa kalali. oníyangí nìyẹn. lamudiru zumratina fil labusi. bi asiri aoni yagi. mama ni súnmọ́ àti bàbá dálẹ̀ dà súnmọ́ àti bẹ́ẹ̀ lórí léwu. alamun li kulli rijali. alájàgbá sí lẹ́kọ̀ọ́ kò parọ́ lẹ́kọ̀ọ́. oni yagi. alamun li kulli rijali. bàbá súnmọ́ àti ńgbà sábà ní 2000 àbí 1926 ni wọ́n dá súnmọ́ àti lẹ́kọ̀ọ́ wa ń bọ̀ ló wà sórí ilé. lugawiyu shaykhi fahifun fi ilmi. farabalẹ̀ ilé kí òyìn wa ó ya káàkiri ó dé Mùsìn ó dájé gúnlẹ̀ ó ti wọ Kútọ́nù ní ìsìtò èmi ti kú olú mi ò sí lórílẹ̀ nìkan mo tún lọ́nà Bàdágìrì àádẹ́ lọ dá ilé kéwúlẹ̀ ń bẹ̀. ma khana yawman shaykhahu. àfa farabalẹ̀ àwọn tí ń tún jáde ń bẹ̀ iná ẹ̀mọ́ dá ilé kéwúlẹ̀ òsúnmọ́ra yìí náà là ń polówó káàkiri
zumura là ń pariwo. خان شوما شيخه في كدمتي ما شاء الله. سرا وجأرا إنه بقصالي. àfà mo wá parí ọ̀rọ̀ síbi pé alájí àgbà mo ní al-arfu billahi ni wọ́n wọ́n iṣẹ́ oníkéwú nìkan ẹ jẹ́ n ṣe kù lásọ̀ ọmọ kéwú mọ́ alamatul arfu billahi sittatu máa mú lọlé o idha dhakara Allaha iftakhara àmì àkọ́kọ́ nù bí al-arfu billahi bá ń dárúkọ Ọlọ́run tó mo wá ṣe fáàrí ẹ bá fẹ́ gbádùn alájí àgbà yẹn nìkan sí wà sí ń kọ Ọlọ́run wọ́n ti wọnú ikhlas ní wọ́n máa wà wọn súra tí wọ́n máa dùn ìkànnù ẹlẹ́ẹ̀kejì wa idha dhakara nafsahu ihtakara ẹ bá ti lè yan àwọn alájà pẹ́ sí ojú wọn ṣe ń yìí torí pé arifu billahi ni wọ́n wà wọ́n ìfẹ́ kéèyàn yìn wọ́n ó di méjì wa idha nadhara fi ayati Allahi ihtabara àwọn arifu billahi idha nadhara fi ayati Allahi ihtabara tán bá wo ayé Ọlọ́run tán bá wo báyìí wọ́n kàn wo Kùránì lásán wọ́n máa wò ó pẹ̀lú ẹ fi pé bàbá ilé kú omi àyà kan tán bá lọ tán bá bọ̀ tán bá lọ tán bá bọ̀ ìtìbárù ni wọ́n fi ṣe wá sí innahu ya'izu bil i'tibar wọ́n máa ń ṣàkíyèsí lórí àmì Ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin ni pé idha hamma bi ma'siyatin aw shahawati inzajara ẹ̀rí pé má ṣe lu ayé wọn tó bàbá ò ṣe sìná pẹ̀lú obìnrin kankan rí kí Ọlọ́run bí ti jẹ́ jàǹkà Allahu akbar. mélòó mo pé jàmá ó di mẹ́rin. iye náà tó mú mẹ́rin yẹn dání ọlọ́mọ́sà kí á nahanu abuna olikamali filiula sọmali kamali finizomi wasolaye bilehuda indalifiali finnajahi fidurubi filikisali walijamali بالدروس بالفم في شروع الرجال في الكلام والسكوت في التقى في بالجلال في خلو عن حرام ولزوم بالحلال في القدوم للأنام دون ذل وضلال فخرنا تاج الأديب قدوة عند المجال مجدنا يعلو سماء في سعادة الكمال مجدنا يعلو سماء في سعادة الكمال نحن أبناء الكمال نحن أبناء الكمال. Ọlọ́run a dúpẹ́ àwọn àfáà ti bá a sọ̀rọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ó dùn mí tádàbí ọkọ̀ ń jòkó lẹ̀ yá bá gbọ́lọ̀ tóbi ni. Allahu akbar. Ẹ̀mẹ́ta la máa ń gbọ́lọ̀ tóbi. Ẹjẹ́ àti ìgbà táwọn aláǹsá Sùlámì. Allahu akbar. Akí bàbá wa tí a bá a sọ̀rọ̀ Ọlọ́run. Allah. Wallahi al-azim. Wọ́n ti mú. Àfáà ni wọ́n bí máa dàbí kullil ma'na. Ọlọ́run ní jẹ́lá káyọ̀ dàrú. Àmín. Ọlá jẹ́ kan oṣù Ọlọ́run. Àmín. Ẹnu tó ṣòro sí inú wá sí ni kí yóò tó wọlé láti bẹ̀rẹ̀ wá sí láti bí àṣà láti wọ́n ti wọlé wá sí wọn wá jáde tí wọ́n fi parí wọn wá tún máa bèèrè pé adágún ọba délẹ̀ kan. Ọlọ́run ní jẹ́lá káyọ̀ rí bẹ́ẹ̀ o. Àmín. Ọlọ́run jọ ọmọ iye lọ náà ni. Bàbá lọ báyìí bàbá wa àwọn àfáà wa àdúrà gbà wọ́n ní ká ṣàdúrà fáàfáà wa tí wọ́n bá sọ̀rọ̀ Ọlọ́run pé Afakumullah. 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 Bá ti máa ń ṣe nù ẹ̀yin náà gbà nù pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ máa ga sí i ilé kéwò ní tú wọ́n jẹ́ kan ṣoṣo Ọlọ́run wọ́n la ilaha illallah wọ́n bàbá wa gbó ní yẹgí àwọn èèyàn sọ pé rahimahullah à ń lọ́dọ̀ bàbá wa àdúrà gbà nísìn tí wọ́n wọlé nígbà tá a parí àdúrà bẹ̀rẹ̀ Ọlọ́run fi wọ́n sàmì ẹ̀kẹ́ta tí sọ̀rọ̀ wọn ni ó yẹpẹ̀ wọlé nígbà tá a fẹ́ ṣàdúrà Ọlọ́run fi yín sàmì yígbàdúrà ni yígbàdúrà ò ní kò lára yín láyéláyé ọlá jẹ́ ká ṣoṣo Ọlọ́run àlékún àlàáfíà lọ yá ó sì já náà nù gbogbo tí ó sì ń dé òdìgbà ẹ̀yìn nílé lọ
ibẹ̀ mọ́ bí mo ti wà Ọlọ́run má jẹ́ ó gbẹ̀yìn ọ̀rọ̀ yín Àmín. Ọlọ́run má jẹ́ ó wọnú ọ̀rọ̀ yín láéláé ọlá jẹ́ kan oṣù ọ̀dọ̀ bàbá wa ní mòwe nìkan ní gbọ́ tí wọ́n sáámi o ẹ dákun tíra Kamaliyat bẹ́ẹ̀ni tààfà Sheikh Abdullah ọ̀fẹ́ mọ̀ pa alájẹ́ àgbà tán yẹnyẹn ọ̀fẹ́ mọ̀ tààrà òun ni wọ́n mú dání o 2,000 naira pé tó bá ti ra ó ti di ti ẹnu má dá padà fẹ́ tó bá fún lówó má tó bá ti ra alọ́dọ̀ àfà Yusuf alọ́dọ̀ àfà wa nu wọ́n ṣàdúrà fáwọn àfà wa tí wọ́n bá sọ̀rọ̀ lọ́hùn wọ́n ṣàdúrà fáwọn àjàmá wọ́n sì sọ ń ta torí ẹ̀ wá nílẹ̀ torí ẹ̀ wá nẹ̀ ní ká sọ pé ilé kí ó wá di 100 ọdún bó ló ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ti sọ́hun ó tún láwọn kìíní kan tá a máa fi ń gbà lẹ́gbẹ̀ẹ́. يا من يرى حالي Ayyakumullah azza. ويعلم قصتي علمي بعلمك ذاك سر تصبري رباه لست لغير بابك التجي ويكين قلبي للسعادة مصدري أنا مسعرفتك قد عرفت هويتي أنا مسعرفتك زال كل تكدري أحسنت صني في فعلك كل حال فقدت حياتي كالربيع المزهر قد تبت عماد jahalati wal hawa Ọlọ́run já rí léwọ̀ tá bá délé ẹrù Ọlọ́run ká sọ kọ́kọ́rọ́ nù torí Ọlọ́run ẹ má bọ̀ àgbà lọ́dọ̀ àfà wa tí wọ́n mú wá hun inshallah zallati wa al-Abutawi waghfir bi fadlika zallati wa ta'assuri adabiyatun abadiyatun من شيخنا تاج الأدب أدبية أبدية من شيخنا تاج الأدب. ẹ dákun gbogbo wa tá jọ wà ní ìjókòó àlùbáríkà yìí ẹ bá ń dákun sọ pé bismillahir rahmanir rahim. الرحمن الرحيم الحمد لله رب العالمين 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 الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وصحابه وسلم وعلى آله وأصحابه وسلم آمين آمين. mo kí àwọn bàbá wa àgbà tí wọ́n jẹ́ aṣáájú gbogbo wa lọ́dọ̀ bàbá wa Alhaji àgbà àwọn ni wọ́n bí wa àwọn ni a sì bá àwòkọ́ṣe dáadáa lára wọn bàbá jẹ́ òye wa pọ́ ma kéwà Alhaji àgbà làwọn akramakumullah nígbàtàwò tí ìdáyé wọ́n wá tún ṣe khidma Ansarul Islam ẹwòye ọdún tí wọ́n fi ṣe vice president kó tó wá di president Allah èyàn sì ṣe president àṣà ìsìlámì kọgbà kọ́bọ̀ ń bẹ̀ yóò máa ná sí ní Allahu akbar. ìmọ̀ abẹ níjòkó yín lónìí àgbà páwọn Alhaji àgbà ni wọ́n wà níjòkó pẹ̀lú wa Allahu akbar. bàbá wa Chief Suleiman Ọláyíwọlá Àfọlábí ẹ bá sọ pé adamallahu hayatahu adamallahu hayatahu bisihhati wal amni wal afiya àmín. Ọlọ́run jẹ́ máa wà dáadáa àmín. mo kí bàbá wa jírin bàmbà Ọlọ́run jẹ́ máa wà dáadáa àmín. mo kí bàbá wa sí bàbá ìmáàmù Zumratul Hujjaj àbí Alhaji wa Tájù kọ́ níwọ̀n anakunla Ọlọ́run ní fi yín lẹ̀ bàbá ẹ kú ọjọ́ mẹ́ta àmín. kílẹ̀ ń jẹ ẹgbó Ọlọ́run ẹ ma tuntun sí ní àmín. bákan náà sallallahu alaihi wasallam mo kí àfáà wa bàbá wa Alhaji àgbà gbogbo wa náà la mọ̀ pé
mẹ́rin bá ti lé kó àti nínú ẹ̀rọ bá ti ní bàbá bá lápá èyàn ti mọ̀ pé bàbá wà lájí àgbàlẹ̀ èyàn bàbá là ń dákọ̀ ohun ọlọ́run ní fi yín lẹ ọlọ́run ní padà lẹ́yìn yín Amina. bàbá wa mọ́mọ́ Ansarul Islam ọlọ́run bá dúpẹ́ fún yín Amina. bàbá mùdírù wa ní mòwe àrí pẹ̀lú ọlọ́run ní dàrú Amin. ẹ̀ṣẹ́ ẹ̀kúṣẹ́ àrí pẹ̀lú ọlọ́run ní dàrú Amina. ọkí pírẹsidẹ́ntì ẹ̀tẹ̀hádù gbogbo Ma'ahidul Adabiyya Alhaji wa Ibrahim Busairi Kaduna ọlọ́run bá wa dúpẹ́ fún yín o Amina. àwọn ni wọ́n kó wa wá wọ́n wá kí pírẹsidẹ́ntì alumni Zumra tí ó jẹ́ wípé lásìkò tí wọ́n ń ṣèjọba lọ́wọ́ wọn ni Zumra pọ́gọ́rùn ọdún pẹ̀lútọ́lọ́run bá ní ọmọ bẹ́ẹ̀bẹ̀ náà ní ṣe bẹ̀ ọlọ́run dákun ẹ̀yin lọ́lọ́run ní ọmọ bẹ́ẹ̀bẹ̀ lásìkò ètò oríire yìí fi ṣẹlẹ̀ sí wa oríire yín àti gbogbo jama yín ò ní dérí ibú o Amina. aláàdá Muhammad sallallahu alaihi wasallam Sallallahu alaihi wasallam. wọ́n wá kí bàbá wa chairman tí wọ́n ń gbà wá lálejò bàbá wa síngini àrígbẹ̀rẹ̀ ọlọ́run ní dàrú Àmín. wọ́n wá darí sọ́dọ̀ àwọn àlùfáà wọn oníwàásí tèní oníwàásí gbogbo ìgbà oníwàásí láíláí tẹ́ ní ṣìṣe láíláí tẹ́ máa rí ṣe Amina. in tí ẹ ṣe fún wa lónìí àmàrírí rẹ̀ púpọ̀ Alhamdulillah. ẹ sì disappoint gbogbo Lagos State Allah. ẹ disappoint àwa tá a wá láti lọrin ìmọ̀ sọ wípé kódà ẹni tá a yàn lóníwàásí wa ní Sheikh Lukman la yàn lóníwàásí wa a wà disappointed Alhamdulillah. àti mọ̀ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń sì ń gbọ́ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti wá rí nírọ̀lẹ́ yìí náà bí táìmù yẹn ṣe kéré tó ẹ sì rí lò bẹ́ẹ̀ ọlọ́run ó wọlá ní Muhammad sallallahu alaihi wasallam Sallallahu alaihi wasallam. ẹ ní ṣìṣe o Amina. ọlọ́run yóò máa bá wà pẹ̀lú yín o Amin. ọjà yín ò ní tú Amina. ọlálùbáríkà Nábì lọ́dọ̀ ọlọ́run Sallallahu alaihi wasallam. sẹ́rí tẹ́ ṣe fún wa lónìí a fi bàbá bẹ lọ́hun kọ́lọ́hun bá san yín lẹ́san olóore Amin. sẹ́wádìí gbogbo àwa Lagos State tá a panu pọ̀ pẹ̀lú ìfẹ́ gbogbo Lagos State panu pọ̀ pẹ̀lú ìfẹ́ tí mọ̀dírù wa fi ṣe wá sí ní òní ọlọ́run dákun yóò wọlá bàbá tá a dágbére fún ká tó máa bọ̀ wá Allah. ọlọ́run ó bá wa fi sàlékún àlùbáríkà fún gbogbo yín Amin. nítorí pé ibi tí màá bá ti pọ̀ lára ẹ̀bùn ọlọ́run tí ń bẹ lára Alhaji àgbànú bàbá wa chief imam bàbá mamu ní Lagos State àríkẹ̀lẹ́ ọlọ́run ní ìdàrú ẹkú àlejò wa ọlọ́run bá wa dúpẹ́ ẹ̀sìn ẹkú àgbálẹ̀ wa ọlọ́run dúpẹ́ fún yín o Àmín. ẹkú àgbálẹ̀ wa àìnà òrìdọ́ wọn ní bàbá ìmáàmù kú àgbálẹ̀ wa ọlọ́run bá dúpẹ́ fún wọn khalifa wa abtawi ọlọ́run sàlékún àlùbáríkà sí Àmín. ẹ dákun mo fi bàbá wa Alhaji àgbà mo fi kí gbogbo ẹ̀yà àlùfáà wa níjòkólẹ̀ yìí ṣẹ́rí kìíní kan wà tá a jogún lára àwọn Alhaji àgbà nínú ara ẹ̀bùn tọ́lọ́run fún bàbá Ayyakumullah. nígbà tí wọ́n gba microphone nísìnyí ojú tẹ́lómi ọmọ gbókè ní pé wàásí kejì bẹ̀rẹ̀ àwọn àdàbí àìsí wàásí takora wa Karramakumullah. àìsí ìfẹ́ máa gba ògo lọ́wọ́ ẹnìkan pé àárín tó lọ́hun mo fẹ́ kán mọ́ sí ìyàwó kán mọ́ Bẹ́ẹ̀ni. àìkàn tá gbọ́ láti gbọ́ wàásí tá gbọ́ òun náà láti gbọ́ ohun alhamdulillah a sì ti wà ókè pẹ̀lú wàásí tá gbọ́ ẹnu sẹ́tàwọn bàbá rán mi sí gbogbo àtàwà ní Lagos State ní kí n dúpẹ́ fún gbogbo jama wípé ẹkùsẹ́ o ọlọ́run bá wa dúpẹ́ fún yín Àmín. a jíṣẹ́ lé wípé àṣẹ́bí jama wa lẹ́kọ̀ọ́ àṣẹ́bá ti pọ̀ tó nì Allah. a jíṣẹ́ lé wípé àṣẹ́ kíkálukú yín bẹ́ẹ̀ ṣe fàlájí àgbà sí ènì La ilaha illallah. àṣẹ́ bí bàbá Alhaji àgbà ṣe wà lọ́kàn kálukú nìyí ẹkú àpọ́nlé bàbá o ọlọ́run bá wa dúpẹ́ fún yín Àmín. nígbàtí wọ́n ń wí ẹ̀rọ ọlọ́run kan tó wá ń sọ fún mi pé kódà déédéé àwa tá a wà níjòkólẹ̀ yìí àti ìtó ìdá kan nínú lọ́pọ̀ mẹ́wàá ọmọ àdàbíyà tí ń bẹ ní Lagos State La ilaha illallah. nítorí pé gbogbo àwọn mòdírù tí wọ́n wà níjòkó ìlà àwọn náà ti tún ní mòdírù lábẹ́ Sheikh Lukman gbogbo ẹ̀yin mòdírù láàlẹ́ tún ti ní àwọn ọmọ yín táwọn náà tó di mòdírù lábẹ́
La ilaha illallah. èyí ń jẹ́ ó yé wa wípé iṣẹ́ àlàájì àgbà ń tẹ̀síwájú lójoojúmọ́ ni. Ma sha Allah. àmọ́ mo fẹ́ ṣe kinní kan kí n tó bọ́ síbi iṣẹ́ tí wọ́n rán mi gangan. Na'am. mo béèrè lọ́wọ́ nígbà tá a wà ní Kaduna wọ́n kọ fún wa pé àwọn tó wá láti Zaria ni àwọn fi wọ́n hàn, àwọn tó wá láti Kano ni, àwọn tó wá láti torí Northern Zone gbogbo tí ń jẹ́ state tó wà ní òkè ọya ni wọ́n papọ̀ fi ìjòkó wọn sí Kaduna. Insha Allah. wọ́n wá bẹ́ẹ̀ àmọ́ àwọn táwà ní Lagos State ń bí iná alhamdulillah Rabbil alamin. wọ́n wá bẹ̀rẹ̀ kí bóò lẹ́ pín Lagos State sí wọ́n ní kódà ní tó zónù 14. Okay. ngbàtọ́ àti ní bàbá wa tí wọ́n jẹ́ Sayyidul Adabiyya aṣáájú gbogbo Adabiyya ní jòkólẹ̀ wọ́n fẹ́ ṣe kinní kan tí fídíò ọmọ gbé tí wọ́n máa rí lé báyìí zónù Musin wà ń bí Na'am. Lagos Island wà ń bí sẹ́rí bí n bá ti ń pè wọ́n gbogbo zónù tẹ́ ti wá àwọn ẹ máa yọjú wáyé zónù kálukú àṣebẹ́ẹ̀ lọ́sùn Insha Allah. àṣebẹ́ẹ̀ ní Abuja àṣebẹ́ẹ̀ ní Kaduna Bẹ́ẹ̀ni. àwọn Musin zone tó wà ń bí ẹjáde wá kí bàbá orí Musin. So. kẹ́lẹ́bá àpè yín sí é kódà débẹ̀ wọn recognize wa. Allahu akbar. Allahu akbar. Kí fídíò gbé yí bẹ́ẹ̀. Zone chairman ni ẹ. Musin zone. Masha Allah. Alhamdulillah. Rabbil alamin. Alhamdulillah. 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 Musin zone lárí yìí. Jazakumullahu khaira. Àmín. Àbàbá lọ́lọ́wọ́ bá wa dúpẹ́ fún yín. Àmín. Ọjà ẹnìkọ̀ọ̀kan yóò ní tú. Àmín. Àlékún àánú ọmọ bá yín sí. Àmín. Gbígbàdúrà ọmọ pọ̀ sí fún yín. Àmín ya Allah. Ọlá àlàájá àgbà ọlá àfáàgbà. Ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ lọ jókòó. Ẹ lọ jókòó. Lagos Island Zone. Island Zone. Lagos Island Zone. Island Zone. Aláàgbà àbá imam Antali kamalu. ẹti kó Masdarul adabiyyati. Island Zone bàbá aláàgbà bàbá mọ́mọ́ àgbà Masdarul mutasawiya. ní ó kọ́ bàbá wa Alhaji àgbà níwájú bàbá wa àgbà Fọlábí Allah. bàbá ní wọ́n lálùbáríkà wọ́n máa pọ̀ sí o. Àmín. wọ́n lọ́lọ́wọ̀n ní fi yín lẹ̀ Àmín. wọ́n lọ́jà yóò ní túká Àmín. wọ́n lànà ọlọ́run mọ bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wá sí Àmín. wọ́n là fàgbọ́ Alhaji àgbà Àmín. wọ́n là la hawla wala quwwata illa billahi al-aliyyil azim wọ́n lè lọ jòkó Antali kamalu. ẹkú àlejò wa. Masdarul adabiyyati. Hamudan wa antali masdarul mutasawiya. Surulere zone Surulere àwọn Surulere wọ́n bọ̀ yìí Allahu Akbar Allahu Akbar Surulere zone. kí fídíò máa gbé wọn bẹ́ẹ̀ Masha wọ́n máa rí lórí Allah. social media torí pé ìpè wá bí ike sọ̀rọ̀ pé ẹ bá kàn lọ kódà wọn ọmọ pa wá kódà àwọn ọ̀rẹ́ wa tí wọ́n lọ gan àwọn ti lọ lé kódà àwọn ọmọ pẹ́ nìkan kan sí nǹkan kan. Àwọn Surulere rèé. Surulere ní Allahu Akbar Surulere zone adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ìsẹ̀rí gbogbo ayé tí ń rí Surulere zone ní Lagos State báyìí. Allah. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o. Àmín. Àwọn bàbá lọ́lọ́wọ̀n ní fi yín lẹ̀. Àmín. Ọ̀rọ̀ yóò ní dàrú. Àmín. Bẹ́ẹ̀ni Alhaji àgbà ti gùn ẹ̀mí gbogbo wa náà ó gùn. Àmín. Kọ̀ wá ní fi gúngùn ẹ̀mí baṣẹ́ wa jẹ́. Àmín. Ẹlòmíì gùn lẹ́mìí ńgbà tí ń dàgbà níṣẹ́ rẹ̀ ń bàjẹ́ Ọlọ́run ní baṣẹ́ wa jẹ́ o. Àmín, àmín, Ọlá Ànábì sallallahu alaihi wasallam ẹ dákun ẹ máa lọ jókòó. Ẹ jókòó ẹ ṣeun. Masdarul adabiyyati. Ìjọra Badia zone. Ìjọra Badia zone. Ìjọra Badia zone. Hamudan mutasawiya. Afakumullah. Hamudan. Ìjọra Badia zone. Mutasawiya. Bàbá wa àgbà àjíǹrí bàmbà. Bàbá wa àgbà àjíǹrí bàmbà.
bàbá wa gbà ọlọ́dá àti gbogbo ẹ̀yin bàbá àlùbáríkà ẹ̀rìn gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá tẹ̀ ń wò àdàbíyà ní Lagos State ìjọba bàjá zone ní àwọn aṣojú wọn ní kò túmọ̀ sí pé gbogbo ẹnu tá a ní zone kọ̀ọ̀kan ní yọjú o bí wọ́n ti máa ń bẹ̀ kọ́ o Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o ọlá bàbá alájí àgbà níwájú Ọlọ́run àwọn bàbá wa àjíǹrí bàbá wọn ti wá ṣe wá sí ńlọrin bí ó ti máa lọ wájú náà pẹ̀lú ògo Ọlọ́run ní fi yín lẹ̀ ẹ dákun ẹ lọ jókòó ẹ dákun ẹ yàn bá wa ajá zone ajá zone àwọn ajá zone ajá àwọn àdàbíyà tọ àkáyọ gbọ́pọ̀ àgbé wọ́n ní ẹ̀rí tí ń tẹnu mọ́ ajá zone Insha Allah àárí ajá o àárí àwọn ajá zone bàbá báwọn náà bá ń wò lọ́dọ̀ wọn lórí bí àpè wọn o wọ́n máa wò báyìí pé wọ́n pè àwọn o Allah Èjìgbò zone Èjìgbò zone lẹ́kọ̀ọ́ yìí náà Èjìgbò zone Allah Èjìgbò zone ṣé Èjìgbò àwọn Èjìgbò ń kọ́ àwọn dà àǹtẹ̀lẹ̀ kàmáàlù Èjìgbò zone masdarul adabiyati ṣe alhamdulillah ẹ̀yẹ Èjìgbò rẹ̀ wa àǹtẹ̀lẹ̀ masdarul mutazawiya Èjìgbò zone ara wọn èèyàn mẹ́ta Ọlọ́run bá wa dúpẹ́ fẹ́yìn tẹ́ wá yìí o yóò san yín lẹ́san olóore àwọn tí wọ́n lé wá náà Ọlọ́run bá dúpẹ́ fún wọn ọlá Ànábì sallallahu alaihi wasallam gbogbo ọjà tọ́lọ̀ ń dá fún yín ò ní parẹ́ àwọn bàbá lé ẹ̀mí yóò gùn àlùbáríkà yóò máa pọ̀ sí ọlá bàbá wa làájí àgbà ọlá àfa àgbà lọ́dọ̀ Ọlọ́run la hawla wala quwwata illa billah Ọlọ́run bá dúpẹ́ fún yín ẹ ṣeun Kétu Kòsọ̀fẹ́ zone Kétu Kòsọ̀fẹ́ zone Kétu Kòsọ̀fẹ́ zone ọ̀yá ẹjá máa wò àǹtẹ̀lì kàmáàlù ẹjá máa wò Kétu Kòsọ̀fẹ́ zone àdàbíyàtì zone àìnú òrìdọ́ hamdá Kétu Kòsọ̀fẹ́ zone àǹtẹ̀lì masdarul mutazawiya ẹ̀sìn Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o Ọlọ́run wọlé àlàájí àgbà Ọlọ́run ní padà lẹ́yìn yín àǹtẹ̀lì masdarul mutazawiya kódà àwọn Kétu tún láwọn obìnrin Ọlọ́run bá wa dúpẹ́ fún yín bàbá ní ọjà yín ò ní tú ẹ̀mí yín ò ní kúrú àlékún gbígbàdúrà Ọlọ́run ó ṣe fún wa ọlá àfa àgbà ọlá àlàájí àgbà ọlá la hawla wala quwwata illa billah ẹ máa lọ jókòó Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o Okoko zone Okoko zone Okoko zone ṣeun ẹkú àfiwálẹ́kàn ẹkú àfọkànsí Allahu akbar Allahu akbar ẹ̀rí Okoko àǹtẹ̀lì kàmáàlù bàbá wọn ní wàásí fẹ́ mọ̀ gbèjà yín wọ́n láwọn ọ̀nà tó jìnà àwátá wá láti lọ ní sí lọ́rin òjìnà masdarul adabiyati ọ̀dà ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta táàrí yìí náà Masha Allah sáti ẹ̀jẹ̀ kọ̀dà ibi tàjá tààrẹ́ nìkankan bẹ́ẹ̀ni Ọlọ́run bá wa dúpẹ́ fún yín àmín Ọlọ́run ní tú ọjà yín o àlùbáríkà wo tún máa pọ̀ sí ọlá àlùbáríkà Nábì lọ́dọ̀ Ọlọ́run yóò máa dá yóò máa dùn sí fún wa ọlá àfa àgbà ọlá àlàájí àgbà la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ẹ lọ jókòó ẹ ṣeun Badagry zone bàbá ẹ sọ bẹ́ẹ̀ pẹ́ tí ẹlẹ́tí ẹtì tún súnṣúwájú àwọn Badagry zone àwọn Badagry jáde o Badagry zone Allahu akbar Allahu akbar àwọn tí wọ́n kú tọ́nu lọ àǹtẹ̀lì kàmáàlù Badagry zone masdarul adabiyati zinu rẹ̀ bàbá wa zinu rẹ̀ alhamdulillah àǹtẹ̀lì masdarul mutazawiya bó ti jìnà tóhun náà Badagry zone
bàbá wa Alhaji àgbà ní sọ fún yín pé àlékún àlùbáríkà ó máa bá yín sí Àmín. àlékún àánú Ọlọ́run ó máa bá yín sí Àmín. Ọlọ́run ní fi yín lẹ̀ Àmín. ọjà ẹnì kọ̀ọ̀kan wa ò ní tú o Àmín. a sì fẹ̀mí gbogbo nájà náà wala la hawla wala quwwata illa billahi al-aliyyil anakumula Àmín. Ọlọ́run bá dúpẹ́ fún yín. Àmín. Shomolu zone. Allah. Shomolu zone. Shomolu zone. ọwọ́ tún yìí wọ́n wà o. Shomolu zone. wọ́n wà lọ́wọ́. Allahu Akbar. Ulumai. Shomolu Ya ma'sharal adabiyyati. Allah ẹ ṣé. Shomolu Rahimal zone. ilahu labibana wa kamaliya. Shomolu àwọn náà wà níwájú àwọn bàbá yìí. Labibana wa kamaliya. Àwọn bàbá ní kí n dúpẹ́ fún yín ká sì ṣàdúrà fún yín. Bí kọ́lọ́run bá wa dúpẹ́ fún yín o. Àmín. Ọlọ́run ní padà lẹ́yìn yín. Àmín. Ọ̀rọ̀ yín ó dayọ̀. Ọ̀rọ̀ yín ó máa rí bẹ́ẹ̀ ti fẹ́. Àmín. Ọgbọ́n tọ́lọ̀ ń kójọ fún yín ò ní túká. Àmín. Ọlá àlùbáríkà Nábì lọ́dọ̀ Ọlọ́run. Àmín. Ẹsẹ̀ ẹkú fẹ́ Alhaji àgbà. Allah. Ọlọ́run jẹ́ fẹ́ bàbá ọmọ lékún sí lọ́kàn wa. Àmín. Àlùbáríkà bàbá ọmọ wa pọ̀ sí fún wa. Àmín. Yákìlá hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ ṣé Ọlọ́run bá dúpẹ́ fún yín o. Àmín. Orílẹ̀ zone. Orílẹ̀ zone. Orílẹ̀ Zone. Orílẹ̀ zone. Antali kamalu. ọkàn orílẹ̀. Ashinarul adabiyyati. Orílẹ̀ zone. Hamudan wa antali masdarul mutasawiya. Orílẹ̀. Hamudan Orílẹ̀. wa antali masdarul mutasawiya. Ó dà pé ẹgbọ́ àwọn orílẹ̀ sọ pé àwọn làwọn pọ̀ jù. Allah. Sáwọn ni wọ́n pọ̀ jù báyìí. Karramakumullah. Ulumai. Tá a sì gbà lọ́kàn wa pé kìí tún ṣe pé gbogbo yín lẹ wá yìí. Akramakumullah. Ọlọ́run wọlé àfa àgbà wọlé Alhaji àgbà lọ́dọ̀ Ọlọ́run. Allah. Ọlọ́run dákun má jẹ́ ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan yín ó dàrú. Àmín. Ọlọ́run má jẹ́ ọ̀rọ̀ yín ó dàrú. Àmín. Kódà àwọn orílẹ̀ mi tún ṣẹ̀ṣẹ̀ ń wọlé. Insha Ọ̀rọ̀ Allah. yín ò ní dàrú o. Àmín. Bàbá ní ọjà yín ò ní túká. Àmín. Ẹ kú àfilékà Alhaji àgbà. Ọlọ́run ní padà lẹ́yìn wa. Àmín. La hawla wala quwwata Illa illa billahi al-aliyyil azim. azim. Ẹ dákun ẹ máa lọ jókòó. Ẹ lọ jókòó. Ìkòròdú zone. Ìkòròdú zone. Ìkòròdú zone. Ìkòròdú zone. Allah. Ìkòròdú zone. Antali kamalu. Ẹ̀hẹ́n. Ashidarul adabiyyati. Ẹ dákun ṣé Ìkòròdú ò jìnnà? Hamudan. Táwọn kan wá ń gbèjà àwọn kan lẹ́ẹ̀kan. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo jama wa láti Ìkòròdú. Ẹ̀rí gbogbo ayé ní wòyí hùn pé gbogbo àdàbíyà Ìkòròdú ayé ní Ọlọ́run dákun bàbá ní ká dúpẹ́ fún yín pọ́lọ́wọ́n bá wa dúpẹ́ fún yín. Àmín. Ọ̀rọ̀ yín ò ní dàrú. Àmín. Ọ̀rọ̀ yín ó máa dá sí i. Àmín. Yóò máa dayọ̀ sí i. Ọjà yín ò ní túká. Àmín. Ọlọ́run ò ní kọ̀ fún yín. Àmín. Ọlá àfa àgbà lọ́dọ̀ Ọlọ́run. Àmín. Ọba tí ó kọ̀ fàlàjì àgbà Ọlọ́run ní kọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. Àmín. Yákìlá hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ dákun ẹ lọ jókòó. Mainland zone. Mainland zone. Àwọn mainland dìda. Mainland zone. Allah. Mainland zone. Allahu akbar. Ẹ̀rí ọgbọ́n ọmọ àdàbíyà tí máa ń gbẹ́ Lagos State tí ò sí ní àyín lónìí. Tí wọ́n ń wò lórí Facebook ọ̀ọ́bì rẹ. Kásá. Ṣé kísà fún rẹ? Ọ̀ọ́bì rẹ. Olúwa mi o. Àwọn jàmáà wa mainland ni wọ́n wà nídùú yìí. Ọlọ́run o. Allah. Afẹnu Alhaji àgbà tọrọ fún yín. Àlùbáríkà yín ó máa pọ̀ sí i. Àmín. Oore yín ó máa lọ wájú sí i. Àmín. Gbígbàdúrà dára ẹnìkọ̀ọ̀kan wa. Àmín. Èyí tẹ́ ẹ̀rọ pé ó ti gbà nínú àdúrà yín yóò máa gbà sí i. Àmín. Èyí tí ò tí gbà wọn Ọlọ́run ó jẹ́ ó gbà. Àlùbáríkà Nabi sallallahu alayhi wa sallam yóò dájà àdùnnú fẹ́nìkọ̀ọ̀kan wa. Èyí tó ti dá fún wa Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Àmín. Yákìlá hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ dákun ẹ ṣe wọn ẹ lè jókòó. Ẹ ṣe Alimaso zone. Alimaso zone. Animaso. Ali. Alimaso. 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 Ẹ̀yin nìkan lè ríra yín ni. Alimaso zone. Àwọn èèyàn ń bọ̀. Alimaso. Alimaso. Antali kamal. Alimaso.
Sheikh Abdulgani Alimaso Magaji Agodi Alimaso àwọn Alimaso ni wọ́n àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá wa Alhaji àgbà ní ká dúpẹ́ fún yín chairman Alimaso ni alhamdulillah bẹ́ẹ̀ ni wọ́n wá kí mi lẹ́ẹ̀kan Ọlọ́run bá dúpẹ́ fún yín o Ọlọ́run ní tú ọjà yín o àgbégarí ó máa bá wa sí àánú Ọlọ́run ó máa bá wa sí ìtọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan wá dáadé kò ní bàjẹ́ àgbàkà Nabi sallallahu alayhi wa sallam la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ẹ lọ jókòó. أنت الكمال مصدر الأدبية حمدا وأنت المصدر المتساوية حمدا وأنت المصدر المتساوية. ẹ dákun jàmáà inú zónù tó wà lọ́dọ̀ wa ń bí zónù mẹ́rẹ̀ẹ̀rìnlá gbogbo ẹ̀ láti pè yí o bàbá wa rí ìyàn tó sọ pé bóyá zónù tí wọ́n ẹ̀dákọ zónù wa so àyè wà kéyẹ pé fún wa káfẹ̀yìn náà hàn nítorí pé níbi orí láti fi rẹ ní hàn sórí ìjọra bá dí alápèpọ̀ ìjọra bá dí alápèpọ̀ àpèpọ̀ ni ẹ dákun àsàlátù ala nabiyyil karim sallallahu alayhi wa sallam. gbogbo aláma nǹkan tí a ń ṣe na'am à ń ṣe centenary Eidul Qarni insha Allah ti Lagos State làwọn ń ṣe yìí a ti lọ Ọ̀ṣun a ti lọ Èkìtì a ti lọ Kaduna a ti lọ Abuja a ti lọ káàkiri bẹ́ẹ̀ nígbàtí kódà àti lọ Edo Benin City àti lọ Benin City pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run a lọ Ìbàdàn a sì lọ Ọ̀fà kó tó di pé on 20 Ogun State ìjọ àwọn Ògùn ò tí pè wá àwọn Ògùn ò tí pè wá ní òjẹ́ tí ìríwá lọ́lọ́gùn state in táwọn Ògùn fẹ́ náwó àmọ́rú wọ́n fẹ́ dá àrà ńláńlá kan àti ìwà àmọ́rú àrà tí wọ́n fẹ́ dá ẹ dákun jàmáà in táwọn wá ń ṣe ti Lagos State la wá ṣe yìí akramakumullah ṣe wá rí Eidul Qarni tá ń ṣe lọ́wọ́ yìí ó kóore bá wa púpọ̀ ó sì ṣe wá láǹfààní púpọ̀ bó ṣe dùn tó dáa tó yìí àwọn bàbá kan ni wọ́n ṣe wàhálà kalẹ̀ la ilaha illallah táà lè gbàgbé wọn yìí Allah bàbá wa Alhaji Isiaka bàbá àta sáà lè gbàgbé wọn ni Allah bàbá wa àgbà oníyagí sáà lè gbàgbé wọn ni rahimahumullahu ta'ala bàbá wa Alhaji Isa Ọlọ́dán sáà lè gbàgbé wọn ni nínú àwọn táà fi lè gbàgbé wọn ìmọ̀ Ọlọ́run tí ń bẹ lára wọn tí mo sì mọ̀ pé wọ́n ó tún máa tọ́ sí kẹ́ lọ́dọ̀ Ọlọ́run báyìí. La ilaha illallah. òun náà ni pé wọ́n fi ara wọn àti ọjà tọ́lọ́run dá fún wọn wọ́n fi sin Alhaji àgbà. Allahu ya'rifuhum ansara sunnatihi. bàbá wọ́n fi ara wọn àti ọjà tọ́lọ́run dá fún wọn wọ́n fi sin bàbá wa Alhaji àgbà. Wan nasu ta'rifuhum lil khayri a'wana. gbogbo yín tó sojú yín tẹ́ bá gbàgbé nígbà tí bàbá wa Alhaji àgbà ń bẹ láyé wọ́n mọ̀ pé àwọn orílẹ̀-èdè wọ́n dé níjọ ni. Allah. bàbá wa Alhaji Isa Ọlọ́dán wọ́n dé pẹ̀lú jàmáà láti Bádíà. bàbá wa àjíǹrí bàbá ni wọ́n bẹ́ ń jòkó yìí wọ́n wá wá sí Alhaji àgbà kí wọ́n dá wà. kálukú wa kó gbogbo iyì tí wọ́n ní tí wọ́n mọ̀ pé ara bàbá náà làwọn ti rí wọ́n wá fi ṣe yìí fún bàbá. Allahu ya'rifu ansara sunnatihi wan nasu ta'rifuhum lil khayri a'wana. ẹ dákun tiwa náà lọ bẹ̀rẹ̀ yìí o kí n tó darí lọ bí owó tí kálukú wa náà lọ bẹ̀rẹ̀ yìí o. Allah. ẹ̀wọ̀n tí Ọlọ́run ń ṣe gbogbo àwa tá a bára wa níbà wípé àfi àfa wa sí é tẹ́lẹ̀. Allah.
nígbàtí ìlú dàrú tí ìlú ń ṣe jákujàku nísìn tí wọ́n wá yanrí kálukú tí wọ́n ti kálukú sọ́dọ̀ àfáà rẹ̀ alhamdulillah àjájòjì nílé àfáà wa alhamdulillah ẹlòmí ń já àfáà rẹ̀ ń jẹ́ ọgbà pé alájí àgbà làfáà àwọn àmọ́ kò kílèmù alájí àgbà la ilaha illallah àfìgbà wọn lè ń bò mí kai ń bútẹ̀ àfìgbà wọn sọ fún pé kìí sára wọn wọ́n dá padà lé ẹ̀rì àwa dúpẹ́ àwa táwọn tá a mọ̀ pé alájí àgbà làfáà wa kò wá bá wa lójijì kò bá wa kò sí tí ó ṣe wá torí bí tá a wà tẹ́lẹ̀ náà nù. la ilaha illallah ṣẹwárí Eidul Qarni tá à ń ṣe yìí na'am tí mo bá rántí àwọn kan omi ó sì máa bọ́ lójú mi nítorí pé nígbà tá a gbé wáàsí délé bàbá àgbà pọ̀ kági rahimahullah ta'ala gbogbo ohun tí jẹ́ bíbí inú bàbá àgbà pọ̀ kági ó sọ pé bàbá àwọn nílé kéwù Allah wọ́n gbà á sí wípé bó ni ọ̀bá dùn tó lónìí kí bàbá àwọn máa bẹ láyé wípé wọ́n gbé wáàsí ilé kéwù wọn wá la ilaha illallah pé wọ́n wá ń gba ilé kéwù bàbá àwọn ń gba ilé kéwù wọn lálejò Allah ẹwọ̀rọ̀ tó kí nígbàtá dé ọlé bàbá wọn sí àgbáyé bó ti rí náà nù la ilaha illallah pẹ̀lú gbogbo ọjà tó lọ́nà fún bàbá wọn sí àgbáyé ilé wọn wà sí àgbáyé ò ríra wọn lọ́tọ̀ kí wọ́n sọ fún kíní làwa ṣé ilé kéwù tí bàbá wa ti sorí ire ní ilé kéwù àlùbáríkà gbogbo wa ní owó ńláńlá wọn gbélé kí èèyàn tó máa pọ̀ wọn fowó kún 5 million wọ́n gbélé ní wọn wà sí àgbáyé akramakumullah báwọn fi celebrate pé 100 years ilé kéwù tí bàbá ti kéwù ya murabbi ruhi inni sawfa la ansa al-jamila àfà adọ́dọ̀ bàbá wa mọ́mọ́ àlẹ́ àgànsẹ́ kí máa là mẹ́yì ńgbà adọ́dọ̀ wọn inú wọn ń dùn inú wọn ń dùn bí ìgbà tó ṣe pé bí ìgbà tí ẹbá wa náà wọ́n rán lọ inú wọn ń dùn bí ìgbà tá Àlàjí àgbà gangan lọ́wọ́ nítorí pé lè kéwù wọn la gbé wá. ya murabbi ruhi inni sawfa la ansa al-jamila àfà ńgbà délé la lọ́dọ̀ bàbá wa Sheikh Abdulrahman Salahuddin ìmáàmù Màlẹ́ tàná nílọrin gbogbo nù ilé gbogbo àwọn ọmọ tí wọ́n bẹ̀ ń dálẹ̀ ni wọ́n wálé Allah wípé ilé kéwù bàbá wa lè kéwù tó sí bàbá wa ti sórí rẹ̀ anta tuli al-yawma sha'ni anta tahdini sabila gbogbo yín náà lẹ́sìn mọ̀ pé Àlàjí àgbà pé kọ́ mọ́ da fọ́mọ kéwù kankan akramakumullah gbogbo kálukú wa náà ta tún wá kéwú lábẹ́ àwọn bàbá wa tí wọ́n kéwú lọ́dọ̀ Àlàjí àgbà àwọn àfáà wò pé ọmọ da fọ́mọ kéwú kankan. anta qadi fatahta akili. àmọ́ zumura yìí ni wáhádà wa zumura yìí ni wáhádà wa. Allah. tọ́n bá ti ń jádàbíyà jádàbíyà kankan tó ju zumura lọ. akramakumullah. gbogbo ibi tó bá wá wò kọ́ lọ́wọ́ ya àdàbíyà tiẹ̀ sí kó dàdàbíyà ti ń bẹ́ ń lu èbó àdàbíyà zumura kan yìí náà ni. Allah. zumura kan ṣoṣo yìí náà làlùbáríkà ẹ̀rí bàbá oníwàásí ti sọ́lé mi. ẹ wá dákun gbogbo ibi tó máa dàbí àwọ̀ tí wọ́n ń wò wá. ayyakumullah. ẹ má ta kété ẹ má da dáwọn tí ń bá ń ṣètò. Allah. ẹ má jẹ wọn orí ẹ má rí wọn nírìí bí ìgbà tó yẹ pé àbáwọn ò ní kàn ṣe. gbogbo àwọn tí ń ṣètò òun tẹ́ ẹ máa wò pé àwọn ò ní kàn ṣe Ọlọ́run sì ń bá wọn yanjú ọ̀rọ̀ wọn. ya murabbi ruhi inni sawfa la ansa al-jamila. àfà ntẹ̀yàn bá ń ṣe tí wọ́n fi wá sọ pé náà ni òjò oúnjẹ jẹ iná ni òjò lásọ lọ́rùn làásẹ sí ọ̀rẹ́. àwọn tí wọ́n gbé lọ́wọ́ tí wọ́n gbé àwọn àdàbí àwọn ni wọ́n ti ẹ̀mí náà máa ń lọ mítìn lẹ́ẹ̀kọ̀kan ẹ̀kẹ́dẹ́ àwọn tó fi lẹ̀ àwọn Ọlọ́run ò fi wọ́n lẹ̀. ya murabbi ruhi inni sawfa la ansa al-jamila. àfà yìí ẹ wo bi tá abálé ayédè bi dátì ẹ̀ mọ̀. Allah. àṣà kan tí wọ́n ń dá lọrin ní sunu abálé ayédèbí dátì ẹ̀ mọ̀ kò sífẹ̀ẹ́ tó lè ní sí bàbá ń bàbá níjọ wọn bá tẹ ẹ bá jòkó ń pálọ̀ ọmọ àwọn tí ó pè wọ yàrá. Masha Allah. ọmọ àwọn tí ó pè wọ yàrá. bẹ́ẹ̀ ni bàbá. àfà yìí. akramakumullah. alibarika àwọn èèwà àṣà déédéé. bàbá. ta ló lóko tí òrò fàlẹ̀ jẹ́ àgbà mọ́ nísìn kò sóko
ta ló lódò tá lọ fàlàjì àgbà mọ́ kò sí bọ́ọ̀ bẹnu lé wọn tó wọlé. in tó kù náà ni ká fàlàjì àgbà sàdẹ́ntìtì wa ká máa wá lo àlùbáríkà lọ. يا مربي الروح إني سوف لا أنسى الجميلة. ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa pèyàn sórí ire ẹ má jọ rẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ké sí yàn ní zónù yín ládùúgbò yín àfà yìí ọ̀kan náà níwà ọ̀kan náà ẹ má jọ rẹ̀ yín o ẹ máa tún wọn pè. ẹ má tún wọn pé nítorí pé eríire ńlá làlà ń wá fún wọn. الله أكبر. àdúrà tá àfà àgbà ti ṣe kalẹ̀ bàbá wa làájì àgbà tí wọ́n bá sọ̀rọ̀ bí nǹkan kan bá dáa bàbá ó tún wá sọ pé àfà ti sọ bẹ́ẹ̀ الله. àfà àgbà ti tọrọ rẹ̀. الله. that means bàbá ń ríra wọn nírìí pé wọ́n tún ríra pa àwọn ọ̀jẹ́ nǹkan mọ̀ ń sọ ní wàásí níjọ́ ní pé èmi ò rírú àlàájì àgbà rí àlàájì kéré sí wọn àmọ́ wọn ò fẹ́ kó kọ wọn bá okò àfà àgbà. لا إله إلا الله. ó ṣé olùkọ́n àbí ẹ̀rí ni àlàájì kéré sí wọn àmọ́ wọn ò fẹ́ kó kọ wọn bá okò àfà àgbà àfà wọn nìkan là àfà àgbà àfà wọn káì. àfàgbà. wọ́n wá accept aláàjì láti لا ọdún إله yìí إلا الله. àwọn aláàjì àgbà ládùrú aláàjì kéré náà àgbàwo ní bẹ́ẹ̀bẹ̀ tí ò lè sí lágbólé ibòmí wọ́n sì gbà bẹ́ẹ̀ ọ̀dọ̀ àwọn mìíràn fàgbà fún àwọn aláàjì sọ. wọ́n jẹ́ sẹ́wọ̀n Islam ọ̀jẹ́ kìíní kan wọ́n adúlọ́ aláàjì àgbà àmọ́ bẹ́ẹ̀ bá ti sọ kìíní kan ní àfa àgbà sọ bẹ́ẹ̀ الله. àwọn ni wọ́n pe àfa àwọn aláàfa àgbà fún wa. يا مربي الروح إني سوف لا أنسى الجميلة. ya murabbi ruh يا مربي الروح إني àfa mi إني سوف لا أنسى الجميلة. olùyí ẹ̀mí mi ìní gbàgbé ara yín ni mo ti lóko rí. سوف لا أنسى الجميلة. ó kọ tí wọ́n bí mi mọ́ ọ̀bá ti pé mi tí ọba sí yín bẹ̀ ni. يا مربي الروح إني سوف لا أنسى الجميلة. bàbá ọ̀làjì àgbà أنت طول اليوم شاني. bàbá tí ò ṣiṣẹ́ kó pé á gbé wá. أنت تهديني السبيل. ẹ̀rí a mọ̀ pé ní àlùbáríkà àwọn bàbá náà ni onílé ń kọ́lé ní àlùbáríkà àwọn bàbá náà ni èèyàn ra mọ́tò ní àlùbáríkà àwọn bàbá náà ni èèyàn ń lọ Mẹ́kà ní àlùbáríkà àwọn bàbá gbogbo oore la ṣe tán lójú wọn. أنت قد فتحت أكلي فقبلي شكر الجزيل. فقبلي شكر الجزيل. أنت قد فتحت عقلي. أنت قد فتحت أكلي. bàbá ń tẹ ẹ̀rọ sí wa lọ́pọlọ bí ọba sí rutí ń tẹ ẹ̀rọ sí wa lọ́pọlọ ṣé báwọn èèyàn ti ń kàbùkù láyé náà làwọn náà ọba máa kàbùkù. أنت قد فتحت أكلي فقبلي شكر الجزيل. bí ẹ bá rí pẹ́yìn tẹ́ ẹ tọ́ wa sọ́nà ẹ kọ́ wa lọ́rọ̀ sísọ ẹ kọ́ wa níwà òhù ẹ kọ́ wa ní sùúrù ṣíṣe ẹ kọ́ wa ní bọ́bá fẹ́ lè káyọ̀ǹda fún yan káyọ̀ǹda ẹ̀yọ̀ǹda. أنت قد فتحت أكلي فقبلي شكر الجزيل. bàkúbálì ṣúkúrà jazila ọlọ́run dákun bá wa dúpẹ́ fàlàjì àgbà آمين. bá wa dúpẹ́ fún bàbá قولوا معي dákun ń bọ̀ náà fà حياكم الله. ṣé bíbí tá a jòkó lọ́dún náà ní 1992 àwọn àfáà mi ń bẹ ń jòkó lẹ̀ ibi àjòkó ni tí bàbá pa gbogbo wa lẹ́kún nígbà tí wọ́n ní wọ́n lọ Cairo lọ gba wìsáàm gbogbo yà wá tá ń bẹ ń bẹ lọ́dún náà gbogbo àǹsá ìsìlámì wọn sọ pé èzónù báyìí ọgbọ̀dọ̀ rán yàn lọ kìnní kan báyìí branch báyìí gbọdọ̀ rán yàn lọ wọ́n wá káyàn lẹ̀ bá mú ó tún fẹ́ di pé kálukú ọmọ ìjà sí kálukú tí ń hó ní mọ́sálásí yìí náà ni bá ti wọ̀nyí lónìí ní tó rántí Allah. bàbá wa sàṣàlátù bí wọ́n ti ṣe nì wọ́n wá ń sọ fún wa wípé ńgbà tí àwọn ọmọ gbé kìnní yìí wá tí wọ́n ní wọ́n mú lẹ́tà wá ẹ̀mí mi ò fẹ́ gbà wọlé àmọ́ àwọn ọmọ wa rán mi létí wípé bí wọ́n ti mú ti Saudi Arabia wá ń jọ́sí náà nu tẹ́ ẹ̀kọ́ bóyá kíkọ̀ tẹ́ ẹ̀kọ́ náà ni ó jẹ́ kó sí àjọṣe láàrin àwa tá a jọ mọ yín pẹ̀lú wọn tó nǹkan ẹ má tún kọ́ ilé yìí bí ó bá sí bẹ́ẹ̀ ni ìbá ti gbà á nítorí pé ìfẹ́ kí n déwájú Ọlọ́run
Ọlọ́run wá sọ fún mi pé gbogbo wàhálà tí mo ṣe ṣebí n tó fẹ́ jẹ láyé kí wọ́n máa fún ọ lóyè ṣe bó ti gbà á. Anta khalifata kili fakibali shukri jazila. Àfà gbogbo kálukú bú ẹkún ni. Ìṣe fẹ́ kàn sáà sílámì ọ̀ràn yẹn kankan tẹ̀lé mi. Ìfẹ́ kẹ́nìkan kan dààmú kẹ́nìkan ṣe wàhálà. Bẹ́ẹ̀ bá rán yẹn tẹ̀lé mi Ọládòṣù nìkan náà ní kẹ́ ẹran tẹ̀lé mi. Allahu akbar. Ara kálukú balẹ̀. Bàbá wìsáàmù tí kálukú fi ń ṣe fàárí lónìí. In tí bàbá fi kọ́ wa, in tí wọ́n ń gbìn sára wa, wàláhì bàbá, ẹ̀yin lẹ kọ́ wa bẹ́yàn ti gbáyé. Ẹ̀yin lẹ jẹ́ àmọ́ bẹ́yàn ti gbáyé. Gbogbo ẹni tí ń bá ń jọ màdàbíyà tó bá kójà máa jọ okólé kéwújọ ọkásàlátù jọ tí ọba ti gbòòrò sáàmọ́ fi wà lájẹ́ àgbálẹ̀. Wàlà ánkìbátù lil muttaqin. Má wà pé ọgbọ́dọ̀ tó bákan ọgbọ́dọ̀ jẹ́ bákan. Gbogbo àwọn tí ó sìn ọ́ ní ọ̀padà sìn ọ́ ìran bàbá ti wá èéfè wọn èé bú ẹni tí ọ̀wá mòlúdì wọn lọ́dún ni. Ọwọ́ lálẹ́ ẹ̀. Àfà bí ọba wá lọ́dún gbọ́dọ̀ lè mọ̀ wá látọdún márùn-ún níjọ́ tí ọba padà dé yóò dé yányán ni. Afẹ́kẹ́ mọ̀ ga sí láti pè yín nígbà tí ọ̀wá kọ́kọ́ wálẹ̀ ni. Àrò pé èèyàn rí ni wọ́n láì pè wọ́n. N tí ń bẹ lọ́wọ́ rẹ̀ hún Ọlọ́run lè parẹ́ awò. Àfà àti bàbá tí wọ́n wí bẹ́ẹ̀ rí o. Orí pé kọ̀ wá tọdún yìí. Bàbá àfikọ́lọ̀ ń bá wa dúpẹ́ fún yín. Fakibali shukri jazila. Ẹ dákun nítorí àwọn tọ́nà wá jìnà. Níta wá ṣe wá sí sẹ̀ntínárì àti ìgbélọ́bì kan rí tí ò ìṣẹ̀lẹ̀ wa. Àtọrọlé olówó kan rí pé ẹ dákun afẹ́ gbé wá síwádọ̀ yín láti gbàtà ti bẹ̀rẹ̀. Dàwọ́ ọmọ kéwù náà. Ọ̀dọ̀ àwọn tó ta àwọn àlùbáríkà wa bẹ́ẹ̀mi tí máa ń pè wọ́n nù. Ọ̀dọ̀ àwọn àlùbáríkà wa torí bàbá ti lálùbáríkà tó Ọlọ́run mọ̀ kẹ́ bàbá púpọ̀ bí bàbá ti lálùbáríkà tó bàbá tún wá jó yé wa pé gbogbo ẹni ó kéwú níwájú àwọn lálùbáríkà àwa gbé wọn sípò àlùbáríkà wa àwọn náà. Àlùbáríkà tiwa náà sì ń bá wa. Tiwa náà ń bá wa. Alhamdulillah. Àdàbíyà ni ò ní sọ fẹ́ nìkan láyé pé sọ́kọ́ mi ń kéwú ni àwọn ò ní sọ bẹ́ẹ̀. Nítorí pé àmọ̀ pé àlùbáríkà Àlájì àgbà ní ń bẹ lára wọn. Níjọ́ abá fẹnu kan àbùkù kan nìkan kan nínú orú wọn Àlájì àgbà la fa àbùkù kan. Allahu akbar. Ní wọ́n ń dùn papọ̀. Allahu akbar. Àwa lọ sọ́dọ̀ ilé bàbá wa Àjárá. Adama Allahu hayatahu. Owó ti ń jábọ̀. Àmọ́ lọ́dọ̀ bàbá àgbà Àjárá àwọn nìkan lápò ara wọn 20 million ni wọ́n fi ilẹ̀ fún centenary. Allahu akbar. Tí wọ́n fọ̀rọ̀ lé. Asùn yálà ya ẹkún nílé wọn jọ́nà ìpapà jùlọ èmi. Bàbá. Èmi kéèrè ẹ̀rí. Níjọ́ tí bàbá wa ń ṣe wá sí lọ́dọ̀ bàbá Olúkádé nílọrin. Wọ́n bá ti wojú wọn báyìí omi ó sì máa bọ́ lójú. Omi ìpẹ́ ni. Nítorí pé bí wọ́n bá ń sọ̀rọ̀ Àlájì àgbà, wọn ò ní máa sọ̀rọ̀ Àlájì àgbà. Gbogbo ń tà ń kà nínú tírà ara Àlájì àgbà ló wà. Gbogbo àwọn wòlíì Ọlọ́run Ṣéhù Sàyútì ó ṣe kinní kan Ṣéhù àfà gbogbo ẹ̀ lára bàbá ló wà. Allahu akbar. Lẹ́yìn tá a wá tó bàbá Àjárá fi 20 million lẹ̀ wọ́n kalẹ̀ ní àwa on the 18 December ni wọ́n fún wa pé làwọn fẹ́ kẹ́ fi wá àsìtà wọn sí. Ó wá ṣe déédéé jọ́ tó pé 20 years Àlájì àgbà sí ọ̀sẹ̀. Wọ́n wá ní tó bá ṣe kó ju bẹ́ẹ̀ lọ ni tó bá yẹ pé 30 years ló bá dà lónìí 30 million àwọn ọ̀bá náà. Allahu akbar. Àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wọ́n ń tẹ̀lé wọn. Àwọn èèyàn wá ń sọpọ́ọ̀tì wọn. Àwọn èèyàn wá ń sọpọ́ọ̀tì wọn. Àwọn èèyàn wá ń sọpọ́ọ̀tì wọn. 100, 150, 200 wọ́n wá ń sọpọ́ọ̀tì wọn bẹ́ẹ̀. Ọlọ́run bá wa dúpẹ́ fún bàbá náà kọjá mi wọ́n gùn sí. Àmín. Ẹ̀rí mo fi ṣàpèjúwe ní gbogbo àwọn bàbá wa gbogbo léjì òkú tá ń lọ lọ́náwó o. Insha Allah. Gbogbo wọn ni wọ́n náwó o. Owó gidi. A wà ní Kaduna níjọ́ òní. Bàbá. Ẹ̀rí àwọn jàmáà wà ní Kaduna wọ́n ń bẹ̀ wá tọ̀ ẹ dákun ẹ má bínú. Torí wọ́n ti ẹ̀ ṣènáwó púpọ̀. Gbogbo iye wa tá a lọ ni wọ́n gbòtẹ́ẹ̀lì fún wa wọ́n dáná wọ́n ṣe gbogbo ẹ̀. Àwọn náà ṣe bá gbára wọn ti máa 2 million naira ní Kaduna fílẹ̀. Masha Allah. Ní zónù wọn bẹ̀. Wọ́n sì ṣe àtìmọ́ gbogbo wàhálà tí wọ́n ṣe tí wọ́n ń wára wọn káàkiri. Àwa ń bẹ̀ ara Kano wa àwa Zaria wa
Mínà wá Sókótó wá eríṣiríṣi gbogbo ìlú tó wà lókè ọ̀yà ni wọ́n rán aṣojú wa. gbìyànjú gan o. Ńgbàtà àti ibẹ̀ la gbà d'Àbújá ńgbàtà d'Àbújá gbogbo àwọn Àbújá náà kọ́lọ̀ ń bá wa dúpẹ́ fún wọn. Wọ́n gbìyànjú púpọ̀. wọ́n gbìyànjú gan. Kódà ńgbàtà tó tiẹ̀ wá ṣẹlẹ̀ lọ́rọ̀ tí wọ́n ni pé àwọn gbìyànjú débi pé wọ́n pèèyàn púpọ̀. Àwa padà ká wọn lọ́wọ́ kò. Iṣẹ́ wa lọ láti headquarters pé kódà nínú àwọn list àwọn afẹ́pẹ́ báyìí afẹ́pẹ́ ní báyìí afẹ́pẹ́ ní báyìí. Iṣẹ́ wa lọ láti headquarters pé ibi tẹ́ ẹ fẹ́ dé wọn ẹ má dé bẹ́ẹ̀. Nítorí pé July 27 tá a ṣe grand finale gangan. Bàbá. Tẹ́ ẹ bá ti wá pé àwọn eléyìí ń ní yóò fẹ́ dàbí ipá ajá láṣejù pàṣẹ bẹ́ẹ̀ pé wá sọ̀kan níjọ́ òní. Bọ́ bá níbẹ̀ ẹ dákun ẹ dá dúró mi tẹ́ báyìí ẹ má débi báyìí ẹ má débi báyìí ẹ má débi báyìí. Tòun ti bẹ́ẹ̀ a rí 15 million lọ́dọ̀ àwọn Abuja. Insha Allah. Ó lé ní 15 million tá a rí lọ́dọ̀ àwọn jàmáà wà l'Abuja. Báwọn barika lájà gbà ṣe ṣe nù. Kódà àwọn kan lánàá tá à ń ṣe mítìn lálẹ́ àná bá ń ti ń ṣe mítìn ni mo gbé fóònù mo pe àwọn Abuja wọ́n sì ń fún mi lábárí pé eléyìí báyìí ti wọlé àmọ́ àwọn èrí tẹ́lẹ̀ yìí gbà àwọn ò tí ì rí tẹ́lẹ̀ yìí gbà sẹ́yìn pa àwọn olóṣèlú wọ́n máa gbà pé àwọn kò sí problem wọn ó lè má jẹ́ kí nǹkan yá. Allahu Akbar. A máa mọ iye àwọn tí ń bẹ ń ta tí ò tí wọlé wọ́n sì rẹ̀ fún mi lálẹ́ àná. Insha Allah. Àmọ́ lẹ́yìn ìgbà tá a ti parí mítìn 13 lè fún jàmáà lábọ̀. Ẹ dákun jàmáà. Akramakumullah. Bí àwọn Abuja ti ṣe nù. Masha Allah. Wọ́n ṣe nǹkan méjì wọ́n ṣe wáhádà wọ́n kóra wọn jọ. Wọ́n tún wá lo ibi tí wọ́n lágbára sí. Wọ́n lo ibi táwọn kọ̀ọ̀kan wọ́n lágbára sí pẹ́tọ̀ wọ́n bọ̀ wá nǹkan lé àfáà wa níbọ̀ yìí nǹkan àfáà wa lóde yìí nǹkan àfáà wa lóde yìí. Wọ́n tún lo yìí mẹ́. Kódà Ọlọ́run bá wa Ọlọ́run san wọ́n lẹ́san rẹ̀ torí Àmín. gbogbo ẹ̀ tó wá bí prógráàmù náà lọ jẹun torí wọ́n tún padà pa màálù ni. Bẹ́ẹ̀ni. Nítorí centenary àwọn àjọ yẹ wọn wípé ẹ dákun o gbogbo tí kálukú bá ná o ká má gbàgbé pé à ń bọ̀ wá lọ́rin ní July 27 pẹ̀lú àbí. Bẹ́ẹ̀ni July 26 Allah. July 26 pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ń bọ̀ wá lọ́rin wọ́n sì ní pẹ̀lú ògo Ọlọ́run báwọn ti bẹ́sẹ̀ ti pé náà ni ó pè ní lọ́rin. Allahu Akbar. Pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run kọ́lọ́run ó ṣe ní rọrùn. Amina. Tó bá rí bẹ́ẹ̀. Bàbá. Ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ bàbá wa chairman. Akramakumullah. Tàlẹ́ ràn sí mi. Bàbá chairman ti dìde. Akramakumullah. Tàlẹ́ ràn sí mi. Fakibali shukran jazila. Fakibali shukran jazila. Ya murabbi ruhi inni. Dákun ìwọ tó kọ́kọ́rọ́ nù gbà tá kírun tán dákun wá gbà torí Ọlọ́run járí léwọ̀. Náà. Ya murabbi ruhi inni sawfa la ansa al-jamil. Bàbá wa chairman gbogbo àdàbíyà ní Lagos State. Na'am. Bàbá wa Mubarak Segini. Jamallahu hayatahu. Àti kéwú débi ọ̀yà bismillah. Sallu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. Allahumma